àwọn oge mo ti múra pé ṣebí bá mi rè torí bẹ́ẹ̀ bá wà nù gbó kò sí ní tọ́fẹ́ yọjú sí mi ẹ̀rù kí n bà mí. Nínú gbó ẹ̀yin nìkan. èmi nìkan ni bẹ́ẹ̀ ni mo ń wo kínní láti dédé bí rẹ̀ mo wò dé òkè ntí ọ̀gbẹ́ni yìí fi ṣe gíga ọkọjá bẹ́ẹ̀ ọkọjá bẹ́ẹ̀ ìgbàgbé yẹn ti wá ṣe mí pé kí n sí ìdí kíní kámbáàdì yẹn. ìbọn. kíní kámbáàdì ìbọn fún ta ni fún ẹni tó dúró kò tí ẹ sí ọdẹ tó lè rí tó lè sọ pé òun ò tẹ kọjú ìbọn sí. ṣé òmíràn lẹni tẹ́yìn tó láti júwe yìí. bàbá pẹ̀lú òmíràn kò lè wọ tí mo ti ní kí n sí kíní kámbáàdì yẹn báyìí kọ̀dọ̀fọ́ tí ọ̀dọ̀ kan ni tí kíní ọ̀sán kan fún mi ń fọ̀tí mi ò bárú ejò tó bẹ́ẹ̀ pàdé rí alákọ̀ọ́kọ́ tí wọ́n kọ́kọ́ bá pàdé ni ejò yẹn wà níbi orí igi kan báyìí ó ra pálágorí igi yẹn ó wá da ẹnu ẹ̀ kọlẹ̀ ní òdì kejì kì í ṣe pé gbẹ̀nu nǹkan lẹ̀ tán pátápátá àmọ́ ó fi rù tilẹ̀ bẹ́ẹ̀ mi ṣe wá ń bọ̀ mo ti wà níbi irú bí ìsàrẹ̀ ògiri yìí mo sá tan ná nígbà tí ń wọlé ni máa ń wòkè lóru wọ́tọ́ máa ń dẹ̀gbẹ́ ọmọ wọlé ọmọ wòkè orí rẹ̀ rè ó ní bó o ṣe tóbi tó ọ̀dà mi lójú pé torí ìbá ti lè kú ọ̀lọ́run rẹ o àbùṣebùṣe o ní nǹkan kan tó lè ṣe ọ̀nà wọ ní iná bọ́ pàmò ó sì dákẹ́ lọ́ba aràn rí ẹ bá bẹ̀rẹ̀ sí ní lọ́mọ igi tó wá lọ́mọ tó lé mi nìyí igi tó wà lórí ẹ̀yẹn ìrẹ́ ni igi rẹ̀ ó wá lọ́mọ igi lójú mi báyìí láì ṣe pé mo dé bá ó sì ń bó èpo ara igi ńlọ òkè ó bó ṣe so mọ́ báyìí bẹ́ẹ̀ ló ń bó èpo gbogbo èpo yẹn ó ń bó èpo ara igi yẹn lókè ẹ wá omi tó bá mọ̀ wọ́n ni wọ́n dá láàsì mo bá gbébọn jùlẹ̀ bá kalẹ̀ ṣùgbọ́n lálẹ́ ẹjọ́ kan tá à ń yàsẹ́ lọ́wọ́ èmi àti àjànlá wà nínú ilé agbára táǹtì ń ṣiṣẹ́ lọ́wọ́ mo wá fẹ́ kìnìyàn wá wúkú mi ní àyà mo fẹ́ wúkọ́ báyìí mo rí pé ohùn mi ò fẹ́ jáde rárá mo wá báyìí fọ́ọ̀sì ẹ̀ mo sá ẹ̀ ké bí mo ṣe bẹ̀rẹ̀ sí ní yọ ẹ̀jẹ̀ lẹ́nu nìyẹn wọ́n kìbọn fún mi mo fẹ́ yìnbọn. ẹ fẹ́ yìnbọn lórí sẹ́ẹ̀tì báyìí. ìyàwó ọ̀gá wa mo rẹ̀ fẹ́ yìnbọn sí. ìbọn tí mo ti yìn tẹ́lẹ̀. tó yìn nọ́mà. kò tí ẹ ṣe bẹ́ẹ̀ mo ti yìnbọn ilé ìdánù tẹ́lẹ̀ mo wá gbé e lẹ̀ pé tí bá fẹ́ lù máa tún lọ tún kì í. wọ́n wá ti kì mí ìwà fún mi mo gbé yẹn náà sílẹ̀ ìbọn tí ò dún yẹn ni ọ̀yẹ̀kẹ́mi ò yìn sí ìyá yìí àá na inú ìbọn sókè níná bọ́. Another banging, interesting edition of Unscripted with Jeff Owolewa, aka Tony Montana. I have one of our veterans in the industry. This is an opportunity for us to learn a lot of things. Tí ó máa ti ń dàbí ìgbà tó yẹ pé ó rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀. A máa tú gbogbo ẹlẹ́ lórí ètò lẹ́ni. Join me as I welcome Baba wa Abija. Ẹ káàbọ̀ sórí ètò sà. Olóòtú ó kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa nílé lóko lájò lẹ́yìn odi ní home and away ẹ ṣé àdúpẹ́ o fún pẹ̀sẹ̀ ń tẹ̀lé wa ní gbogbo ìgbà lọ́sàn-án lóru lójó lẹ́rùn. Orúkọ tèmi ni Alhaji Tajudeen Oyewole tí gbogbo ènìyàn mọ̀ sí Abija Warabiẹkùn gbàǹkáládò gbogbo ara kìkì ìjàngbọ̀n àdánlálẹ̀ rí wọn abẹ́kù dídí àlàpàwọ́ bí ọba wú ọ̀sẹ́ ni wọ́n ń tì igbó tí ń tira rẹ̀ sójú ọ̀nà ọ̀kẹ́lẹ̀ rí wọn lórí ẹyẹ àgbààgbà lóde yìí ó lórí àwọn ọ̀gẹ̀dẹ̀ níjù ẹyẹkẹyẹ kan kì í bá odídẹrẹ́ dùn kó òdì kọ̀ sẹ́ni tí bá gbèrè dùn kára wọn èèwọ̀ òrìṣà ẹ kú lé o. All right. Mo ti sọ fún yín pé this edition is going to be very, very interesting. Yes, so Baba wa Abija. Ẹ jọ̀ọ́ fún àwọn tí wọ́n mọ̀. Ìlú wo la bí yín sí? Ìlú wo lẹ dàgbà sí? Ẹ jẹ́ káwọn ará lè mọ̀. Ẹ ṣé olóòtú. A bí mi sí ìlú Òṣogbo ní Ọ̀ṣun State. Lọ́nà méjèèjì tí wọ́n gbà bíyàn. Ọmọ Òṣogbo ni Method kọ́.
Okay, bàbá Abija, ó láwọn questions kan tí mo fẹ́ béèrè bọ̀ kó gbá inú mi but torí àwọn aráalé ẹ máa ní láti ṣàlàyé fún wa. Ńgbà wo lẹ bẹ̀rẹ̀ iṣẹ́ tíátà wa yìí kó gbẹ́nu mi o? Ibo lẹ ti bẹ̀rẹ̀? Ta ni ọ̀gá yín? Ẹ ṣe sẹ́rí bàbá wa kan tí à ń pe orúkọ wọn ní Chief Akin Ògúngbè. Àwọn ni mo lè pé mo pè ní okùnfà mi sí àwùjọ tíátà. Ní ọdún kan ni wọ́n wá sí ìlú Òṣogbo tí wọ́n wá ṣe stage play, eré orí ìtàgé ni mo rí wọn ní ọdún náà lọ́hùn ní 72. 1972. Bẹ́ẹ̀ ni. Wow. Wọ́n wá ṣeré ní hall kan tí à ń pe orúkọ hall yẹn ní Fákúnlé Major Hall nílùú Òṣogbo. Wọ́n sáré wọ́n sá ń pariwo wọ́n lùlù káàkiri gbẹ̀ngbẹ̀ngbẹ̀ngbẹ̀ngbẹ̀ lálẹ́ òní kíní kankan. Kíní tí wàá wọ̀ mí lára gan-an. Mo bá tẹ̀lé wọn ni bá ń tẹ̀lé wọn káàkiri. Bá bẹ̀rẹ̀ sí ní tẹ̀lé wọn káàkiri títí. Ńgbà tí wọ́n padà sínú hall tí wọ́n ti fẹ́ ṣeré, mo jókòó tí wọ́n ń bẹ̀. Nígbà tèrè bẹ̀rẹ̀ wọn ò tiẹ̀ wulẹ̀ dà mí láàmú pé mo wó wà bí nǹkan kan. Mo wọlé mo jókòó náà ni. Wọ́n fi parí eré yẹn ní ìjọ yẹn. Nígbà tó tún dijọ́ kejì wọ́n tún ṣeré bẹ́ẹ̀. Níjọ́ kẹta àárọ̀ kùtùkùtù ìjọ́ kẹta gbogbo ìgbà tí mò ń sọ èmi lọ lé mọ́ o. Ẹ jókòó tí wọ́n bẹ̀. Mo jókòó tí wọ́n bẹ̀. Nígbà tó dijọ́ kẹta tí wọ́n ń kẹ́rù sínú ọkọ̀ pé àwọn ń lọ, mo ti ta kọ́sọ́bọ́ sínú ọkọ̀. Ọkọ̀ bọ́lẹ̀ kájà tí wọ́n gbé ńgbà náà. Mo bá wọn kúrò l'Óṣogbo. Ìlú tá a kọ́kọ́ dúró sí padà tí wọ́n ti fẹ́ ṣeré níjọ́ náà lọ́hùn. Ìlú ìlà ń pè ní Ìjẹ̀bú-Jẹ̀ṣà. Níbẹ̀ wọ́n ti fẹ́ ṣeré. Wọ́n àti bí mi léèrè ẹnìkan ò bá mi sọ̀rọ̀ pé bó ló ṣe jẹ́ ìwọ ọmọ ìkíní kankan. Wọ́n sá tó ń bá wọn ṣe rándúrándú káàkiri láàrin wọn náà ni. Wọ́n parí eré ńbẹ̀ yẹn agbéra ó di ẹ̀sà Ìgbára. Ó di Ìgbára odò. Àṣeré ńbẹ̀ alo ẹ̀sà òkè. Ẹ̀sà òkè yìí ni bàbá yìí ti wá pè mí pé ó ti pe àwọn bí ọmọọṣẹ́ wọn ńgbà náà lọ́hùn. Mo lẹ ti rí ọmọ eléyìí. Wọ́n ní Òṣogbo láti kọ́kọ́ fojú kan ọmọ Ìgbára àmọ̀pọ̀ wọnú ọkọ̀ pẹ̀lú wa o. Bàbá yẹn sáà bá wọn jà pé báwo ni èèyàn ti máa wọnú mọ́tò pẹ̀lú yín tẹ́ ẹ̀ ní mọ̀ pé èèyàn kan wọ́n sáà bá wọn bá nìkan fi wọ́n lẹ̀. Bí mo ṣe ń bá wọn kiri nìyẹn o lọ́dún náà. Sáà ní ẹ̀yìn ọdún kẹta wọ́n tún wá fẹ́ wá ṣeré l'Óṣogbo. Ṣùgbọ́n bí wọ́n ṣe ń dé Òṣogbo pẹ̀ báyìí tí mo bọ́lẹ̀ báyìí mo sí yẹn òdúró gbọ̀bẹ̀. Mo gbé lẹ̀ ní òdìlé wa torí pé àwọn ìyà kéékèèké kan jẹ mí ń bẹ̀ tí èmi ò ronú pọ́yọ kó lè jẹ mí tí ò jẹ mí rí ńlé wa. Irú àwọn ìyàwó ni ẹ ń sọ yìí? Ìyà tí mò ń sọ náà ò ju pé ọ̀pọ̀lọpọ̀ aṣọ wọn èmi ni mò ń fọ̀. Aṣọ yẹn gan ló wá fún mi ní ọ̀nà àti máa jẹ máa mu. Torí bẹ́ẹ̀ lómi ìbáran mi ní oúnjẹ sílè kan. Èyí ń gé owó yẹn. Tí ẹ bá dẹ̀ fún mi lówó pé kí n lọ rọṣẹ kí n fi fọṣọ ó lè jẹ èèyàn mẹ́ta ló máa káṣọ fún mi. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí ni wọ́n á fún mi lówó ọṣẹ. Ọṣẹ ẹyọ kan tí mo máa ń lò gan lè mọ́ tán. Àwọn aṣọ yìí mi ò fọṣọ ńlé wa. Tọ́lẹ́ni tó ń fọṣọ fún mi. Bí èrò ẹ̀mí tèmi èmi ti kà yẹn kún ìyà. Ńgbà yẹn bàbá yẹn ń fún mi ní owó oúnjẹ tèmi mọ́ owó oúnjẹ wọn. Ṣùgbọ́n wọn yìí fún mi lówó. Àwọn tówó ń bọ́ sí lọ́wọ́ lówó oúnjẹ wa wọn yìí fún mi lówó. Ìlú kan ni mo ti wá ni bàbá yẹn ti wá ní. Ǹjẹ́ ń fọmọ ìlú owó oúnjẹ báyìí? Mo ní wọn yìí fún mi lówó oúnjẹ o. Lọ́dún náà lọ́hùn. Ni bàbá gangan wa kọjú sí
ẹni tí máa ń fún lówó ẹni tó máa ń fún lówó yẹn náà bàbá ni fún mi lónìí o ó sì wà láyé báyìí ní ìsìnkú tí kù. Ọlọ́run á lọ́ra ẹ̀mí wọn. àmín àmín à ń pe bàbá náà ní bàbá ń gbá láàfù bàbá ń gbá láàfù. bàbá ń gbá láàfù. àwọn ni wọ́n máa ń fún ní owó oúnjẹ mi tí wọ́n máa ń kó owó oúnjẹ gbogbo wọn fún bàbá ní ọ̀hà owó oúnjẹ lé gbogbo wọn lọ́wọ́ mo sáà yí mọ́ra wọn bẹ́ẹ̀ Ọlọ́run fi ní ká gbé mi dóṣogbo padà mo bá sá kúrò ní ẹ̀yìn wọn mo bá gbalé wa lọ gẹ́gẹ́ bí ọmọ tí wọ́n ti ń wá tí wọ́n ti ṣe wàhálà ńlẹ̀ èrò ẹ̀mí mi ni pé wọ́n jẹ́ mo yóò yà ńlẹ̀ lónìí ṣùgbọ́n ẹnìkan kò sẹ́ni tó ṣèṣì bí mi léèrè pé ibo ló lọ ibo ló ti ń bọ̀ bẹ́ẹ̀ mo sọ fún yín mo tún gbà tí mo fẹ́ sùn lálẹ́ ẹjọ́ yẹn mo tún ti múra àyàlẹ̀ pé torí bàbá wa láìkí kọ́ máa jí ọmọ lóru tó bá fẹ́ nà án pé wọ́n fi ẹjọ́ mi dùrú lónìí nú àmọ́ Ọlọ́run ṣe wọ́n fọ́ ọkàn mi wẹ́rẹ́wẹ́rẹ́ bí mo sáà ṣe di pé mo mú yẹn jẹ nìyẹn. ẹ pẹ̀lẹ́ sà. bàbá yìí ọwọ́ awò mi sùnsùn ni à ń pe ẹ̀gbọ́n mi kan ní Ganiu àwọn náà ti kú sí kọ́lọ̀ ń fọnù kẹ́wọ̀n àwọn máa ń wa mọ́tò onígi mọ́tò tó máa fi ń kó gi wọ́n wá mú mi lọ́dọ̀ wọn pé wo ìwọ ló lè tọ́ ọmọ yìí sáàmù mú lọ ọ wà lẹ́yìn ẹ̀gbọ́n yẹn fa títí láti bẹ̀ mo ti mọ mọ́tò wà mo ti ń wa mọ́tò ìdí iṣẹ́ mẹkáníìkì ni mo wà tẹ́lẹ̀ kí n tó tẹ̀lé àwọn onífíìmù ṣùgbọ́n nígbà tí mo dé mi ò padà sí ìdí iṣẹ́ mọ́ ìdí iṣẹ́ mọ́tò tí mo wà náà gan-an bí n bá bá wọn lọ bí iṣẹ́ bí ijọ́ méjì ijọ́ mẹ́ta màá lọ lu bí ọ̀sẹ̀ kan lóko àwọn onífíìmù. oko ti wá oko bàbá mi bí tí bàbá mi wà tó ti ń ṣe iṣẹ́ oko. ṣe àgbẹ̀. bẹ́ẹ̀ ni torí pé mo fẹ́ràn oko ju àárín ìgboro gan lọ. nítorí pé mo máa ń ṣọdẹ. mo máa ń dẹ̀gbẹ́ gan-an nísìnyí ọdẹ sí ni mí. experience yín wo lẹ lè share pẹ̀lú wa nígbà tẹ́ ṣì máa ń dẹ̀gbẹ́ tẹ́ ṣì máa ń ṣiṣẹ́ ọdẹ tó jẹ́ pé ẹ lè gbàgbé mọ́. àwọn tí mi lè gbàgbé mọ́ ní ibi iṣẹ́ ọdẹ ó ṣe díẹ̀ sẹ́rí iṣẹ́ ọdẹ ó dùn ó léwu ó lóru. bíi ti báwo. ẹ ṣe mo rántí ọdún kan nígbà tí mo wà lóko àwọn kan máa ń gbé ọ̀pẹ ṣubú wọ́n á gbé ọ̀pẹ ṣubú à ń pe àwọn ọ̀pẹ bẹ́ẹ̀ ní gbìlẹ̀ wọ́n da ẹmu níbẹ̀ tèmi bá ti wá débi ẹmu wọn yẹn èmi ọkàn yọ kèrègbè tèmi màá da ẹmu wọn sínú ẹ̀ àgbófìfò kèrègbè wọn lẹ́ẹ̀bẹ̀ ó wá di ọdún kan mo dẹ̀gbẹ́ lọ náà ni mo wá ń bọ̀ mo wá rí ọ̀pẹ ìgbìnlẹ̀ ẹmu rèé jẹ́ ń gbé ẹmu yìí kí káwọn bíbí tó dé. mo kàn ń gbọ́ ìtẹ̀lẹ̀ àwéhùn títà nǹkan tẹ gbó bọ̀ àwọn oge mo ti múra pé ṣebí bá mi rèé torí bẹ́ẹ̀ bá wà nù gbó kò sí ní tọ́fẹ́ yọjú sí mi ẹ̀rù kí n bà mí. nínú gbó ẹ̀yin nìkan. èmi nìkan ni bẹ́ẹ̀ ni mo ń wo kínní láti dédé bíi rẹ̀ mo wò dé òkè ntí ọ̀gbẹ́ni yìí fi ṣe gíga ọkọjá bẹ́ẹ̀ ìgbàgbé yẹn ti wá ṣe mí pé kí n sí ìdí kíní kámbáàdì yẹn. ìbọn. kíní kámbáàdì ìbọn fún ta ni fún ẹni tó dúró kò tí ẹ sí ọdẹ tó lè rí tó lè sọ pé òun ọ̀tún ẹ̀ kọjú ìbọn sí. ṣé òmíràn lẹni tẹ́yìn tíra láti júwe yìí. bàbá pẹ̀lú òmíràn kò lè wọ̀ ọ̀rọ̀ ni ìta ń pè ní ìwìn ìwìn ni kíní rè adẹ̀tí máa ń pàdé irú àwọn míì náà bẹ́ẹ̀ irú àwọn ìwìn náà poríṣiríṣi ìwìn ọ̀pẹ wà ìwìn ọ̀gàn wà ìwìn àràbà ìwìn ìrókò ìwìn oró wọn lọ lóríṣiríṣi bẹ́ẹ̀ ni àmọ́ eléyìí ìwìn ọ̀pẹ agogo ni
ìwìn ọ̀pẹ agogo ni ọ̀pẹ tán dá dùbúlẹ̀ yẹn. irọ́ èso ńlá gbogbo ọ̀pẹ yìí ni máa ń ga jù ó máa ń ga àwọn akọ̀pẹ gan ìsábà gùn nítorí pé wọ́n á máa ronú pé ó lè dá lẹ́yìn ìdajì ọ̀pẹ yẹn máa ń ga gan wọn ìsábà gùn ńlá gbogbo so ìwìn ẹ̀ ni tí wọ́n ṣe fún mi tí mo lè máàkì lára rẹ̀ pé mo rí dájúdájú ibi tí mo ti ní kí n sí kíní kámbáàdì yẹn báyìí kọ̀dọ̀ fọ́tí ọ̀dọ̀ kan ni tí kíní ọ̀sán kan fún mi ń fọ̀tí mo fílẹ̀ ọwọ́ ẹ̀ ní ẹ̀rí ọrùn mi báyìí ọwọ́ ẹ̀ dàbí kíní sandpaper títọ́wọ́ ẹ̀ yẹn gan tún kọjá sandpaper ó ń ha ọkọjá yìí ha tí mo fọwọ́ ra báyìí tí mo rí wípé ó ti yá ó bó wẹ́ ọlọ́run kó mi yọ lọ́wọ́ ẹ̀. báwo lẹ ṣe wá ṣe. mo lọ náà ni mo kó pẹ̀lú ẹ̀ náà ni náà bá tiẹ̀ lọ ni torí bí ìgbà tá à ń ṣe iṣẹ́ tíátà wà yẹn kẹ́ni kí actor kan kọjú sẹ́nìkan kọ́ kọjú sí kejì kí wọ́n jọjọ mọ́ táwọn síra wọn bẹ́ẹ̀ là máa ń ṣe nínú igbó tí omi ìta bá pàdé mi ọlọ́run sáyọ̀ mi ń bẹ̀ ṣùgbọ́n láàrin ijọ́ mẹ́ta tí mo ti délé mi gbádùn n tó gbé mi kúrò lóko yẹn gan kọjọ bí òtútù kọjọ kan ni mo sáfi bá dé inú abúlé jọ́ mẹ́ta mo lò lẹ́lẹ̀ kí n tó lè rìn jáde wá síwájú ìta àwọn oríṣiríṣi nǹkan bẹ́ẹ̀ pọ̀ nù gbó pé ntójú ọdẹ ń rí inú gbogbo ẹ̀kọ́ ló ṣe é sọ bí kẹ́yìn ìbọn sẹ́ràn míì kẹ́sì mọ́ òpẹ́rẹ́ yìí ti ṣubú o kẹ́ẹ̀kan lọ gbé tí wọ́n bọ̀ sọ fún mi tọ́ ọ bá gbé àwọn wo ló ń sọ bẹ́ẹ̀. àwọn tọ́ lẹ́ran náà ni. ẹ jọ àwọn wo ló ń sọ bẹ́ẹ̀ nínú gbó. àwọn ohun náà ni ṣé ẹ mọ̀ pé igi àràbà tá à ń sọ yẹn ó ní ìwìn tiẹ̀ àwọn ohun yìí nígbàgbọ́ pé ẹran inú gbó pátá àwọn làwọn ní. bí kí mi pé ọ wà lára àwọn tí wàá máa ń pa àwọn ọmọ wa ẹjọ fà á tí ó tóra wọn so àwọn oríṣiríṣi bẹ́ẹ̀ ó máa ń wà nínú igbó tàbí ẹni tó ń gbélé téèyàn rẹ̀ kan ti ṣaláìsí nílé eléyìí ń dẹ́ ń bọ̀ wá fara hàn lóko tó bá ti dẹ̀gbẹ́ òru lọ wọ́n jọ pàdé tí ó rí ó máa rí òkú tó ti kú lé yẹn láṣẹ Elédùmarè ọwọ́ àṣeéṣe kí wọ́n má lè bára wọn sọ̀rọ̀ ṣùgbọ́n yóò rí i pé lágbájá ire ó máa fara hàn yóò fara hàn oríṣiríṣi pọ̀ lóko pọ̀ nùgbò àìmọye ìrírí ọ̀dẹ mi ò dènà lé báyìí tí ó pé wọ́n máa bá ń fepo ra gbogbo ara tẹ́ẹ̀sì ti rí wípé wọ́n nà á ni tí wọ́n nà gidi tààràrà tí ojú ẹgbà ó hàn lé ara rẹ̀ báyìí lẹ́sùn pàdẹ́gbẹ̀ náà ni oríṣiríṣi lọ lóríṣiríṣi. so ìyẹn túmọ̀ sí pé gbogbo àwọn plottings tí a máa ń kọ nínú àwọn fíìmù wa ń gbà míì àwọn kinní yẹn ó ń ṣẹlẹ̀ gangan lójú ayé bíi kí wọ́n yan síyàn kankan bẹ́ẹ̀ yẹn. ṣe bẹ́ẹ̀ yẹn alákọ̀wé náà lẹ sọ pé tí ọba ti ní gidi kò lè ní fẹ́ẹ̀kì. tí ọba ti ní nǹkan tí ọba ti jẹ́ gidi kò lè sí fẹ́ẹ̀kì ẹ̀ bí gbogbo ẹ̀ ṣe wà náà nù gbogbo àwọn nǹkan tẹ́ ń kọ lórí eré yẹn èyí tó dóòtọ́ bẹ́ẹ̀ ló pọ̀ tó ti ṣẹlẹ̀ rí láti rírí ọkàn ṣe pé àwọn kìnnì yẹn ńgbà náà mo nígbàgbọ́ pé wọn ò lè ṣe é yà torí tó bá jẹ́ pé ní ìsinmi tírú wọn bá lè ṣe é yà ìyá ti gbé kámẹ́rà tì. ọdẹ sì tún kù nù gbóná tó ń dẹ̀gbẹ́ tó ń sì ń pàdé wìn náà ṣùgbọ́n kò ní rí ìyà kò lè rí ìyà ẹ̀tọ́ fanu. ẹ jẹ́ ká wọnú agbami ètò bàbá gbogbo táìmù tí àwọn bàbá wa jílẹ̀ yẹ kọ́lọ́n kó forí jì wọ́n àmín Ọlọ́run iwájú tán dojúkọ Ọlọ́run má jẹ́ kó bàjẹ́ àtẹ̀yìn ẹ̀kọ́ mọ́ bàjẹ́ ẹ̀yìn tán fi sílẹ̀ náà kó má bàjẹ́ nígbà tí bàbá wa jílẹ̀ yẹ tí wọ́n ṣe àwọn gbogbo àwọn eré wọn yẹn gbà yẹn ẹ wà lára gbogbo milestone yẹn máa ń pè ní milestone torí àwọn nǹkan táwọn bàbá yẹn ṣe ló set blueprint fún gbogbo nǹkan tá à ń ṣe ní industry wa ń sìn. Now báwo ni casting Abija báwo ló ṣe
dọ́dọ̀ yín báwo lẹ ṣe get casting yẹn nígbà tó ń plan gbogbo iṣẹ́ yẹn báwo ló ṣe jẹ́ gangan. ẹ ṣe sẹ́rí tí ipasẹ̀ Abidjan yẹn ọ̀gá wa náà ló kọ ìtàn yẹn. wọ́n ti kọ script yẹn. ó ti kọ òun náà ló sì fi àwọn orúkọ sí kọ̀ọ̀kan. each character ti lórúkọ títí ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀. bẹ́ẹ̀ ni Abidjan tèmi wá ṣe yìí èmi kọ́ ni mo fẹ́ ṣe tẹ́lẹ̀. báwo ló ṣe jẹ́. ọ̀tọ̀ lẹni tó ń ṣe rìhásà Abidjan yẹn lẹ́yìn bí oṣù mẹ́ta tá a ti fi ṣe rìhásà. àmọ́ nígbà tó dijọ́ tí a fẹ́ ṣe tẹ fẹ́ shoot character yẹn tó fẹ́ shoot scene yẹn. bí kámẹ́rà rìhásà. kó tó di pé wọ́n ya main film gangan. ni Láolóògùn níyì ìyẹn ni producer. òun gangan ni executive producer. ó wá ní ẹni tí ń ṣe Abidjan yẹn kò lè ṣe pé kí wọ́n lọ sọ fún ẹni tí ń ṣe Ògùn wẹ̀yìn wò yẹn òun nìkan gbé wá sí ipò Abidjan. ní kámẹ́rà rìhásà yẹn Ògùn wẹ̀yìn wò lẹ́yìn ṣe ń bẹ̀. wọ́n wá rí i pé dexterity titi yẹn bí bẹ́ẹ̀ ṣe ń deliver yẹn ó. wọ́n fi wá gbé èmi wá síbi Abidjan. character Abidjan yẹn. Ògùn wẹ̀yìn wò yẹn gan wọn ò lè gbé Abidjan síbẹ̀ torí pé kò lè. wọn lè deliver bí. kò lè ṣe. so bẹ́ẹ̀ mi ṣe di ẹni tó handle character Abidjan yẹn nìyẹn. first time tẹ ṣe character Abidjan yẹn kí ni challenges tẹ rí ṣe mọ̀ pé nígbà yẹn eré fíìmù ò dàbí ìsìn tó jẹ́ pé gbogbo ẹ ti di íńtánẹ́ẹ̀tì ó ti di yẹlẹyẹlẹ ìgbà yẹn àwọn agbára ìṣẹ̀ṣe wà tó wà ń bẹ̀ síbẹ̀ wọ́n dẹ̀ máa ń sọ pé ní táìmù yẹn ẹni tí ó bá strong tí ó bá dángájíá kò lè kojú gbogbo àwọn ìpèníjà tó máa ń ṣẹlẹ̀ nígbà tí a kọ́kọ́ ṣe character yẹn àwọn kan wo ló ṣẹlẹ̀. alẹ́ ọjọ́ kejì torí gbogbo eré ọ̀pá ajé yẹn bí gbogbo 26 episode yẹn ṣe rí yẹn mo lè sọ pé eléyìí tá a yà lọ́sàn-án bẹ́ẹ̀ bóyá ló tó episode kan alẹ́ ni gbogbo ẹ̀ alẹ́ ni gbogbo ń tá a yà ń bẹ̀ yẹn. òru alẹ́. ṣùgbọ́n lálẹ́ ẹjọ́ kan tá à ń yàṣẹ́ lọ́wọ́ èmi àti Àjàn la wà nínú ilé agbára tá à ń ti ń ṣiṣẹ́ lọ́wọ́ mo wá fẹ́ kìnìyàn wá wúkú mi ní àyà mo fẹ́ wúkọ́ báyìí mo rí pé ohùn mi ò fẹ́ jáde rárá mo wá bifrost yẹ mo sá ẹ ké bí mo ṣe bẹ̀rẹ̀ sí ní yọ ẹ̀jẹ̀ lẹ́nu nìyẹn wọ́n sá ṣùgbọ́n mi lọ́tún lọ́sì Ọlọ́run gbàgbára lọ́wọ́ ẹ̀ mo tún padà sí ààyè mi la fi yaṣẹ́ tán ní lálẹ́ ẹjọ́ yẹn. alẹ́ ẹjọ́ yẹn. àwọn oríṣiríṣi nǹkan náà ṣẹlẹ̀ ńbẹ̀ tí ó ṣe sọ wọ́n kìbọn fún mi ó fẹ́ yìnbọn. ẹ fẹ́ yìnbọn lórí sẹ́ẹ̀tì báyìí. ìyàwó ọ̀gá wa mo rẹ̀ fẹ́ yìnbọn sí. ìbọn tí mo ti yìn tẹ́lẹ̀. tó yìn nọ́mà. kò tí ẹ ṣe bẹ́ẹ̀ mo ti yìnbọn ilé ìdánù tẹ́lẹ̀ mo wá gbé e lẹ̀ pé tí bá fẹ́ lù máa tún lọ tún kì í. wọ́n wá ti kì mí ìwà fún mi mo gbé yẹn náà sílẹ̀ ìbọn tí ò dún yẹn ni ó yẹ kémi ò yìn sí ìyá yìí bí mo ṣe lọ gbé. èyí tán ti kì í kan ní sínú ẹ̀. ẹni tí mo fẹ́ yìnbọn sí rí tí mo gbé bàbá yìí tí mo ní kí n nàbọ sí báyìí ìyá wa sí ìyá ni. wọ́n sá lọ. ó ya dànù lábẹ́ kámẹ́rà ni nípa ìbọn lọ́fẹ́ yìn sí mi ìbọn kíkì lọ́fẹ́ yìn sí mi ó ya dànù. èmi náà tún wá ń bá wọn jiyàn pé ìbọn kíkì bá wo. kò sí kankan nu eléyìí. kò sí kankan nu eléyìí ìbọn tí mo ṣẹ̀ṣẹ̀ yìn. àá na nu ìbọn sókè níná bọ́. kò lọ rà ìyá yẹn ọba ti dọ̀bẹ̀ ẹ lẹ̀. àwọn nǹkan oríṣiríṣi torí pé dábàá ń yarú iṣẹ́ bẹ́ẹ̀ lọ́wọ́ gbà mí. àmọ́ rí àwọn aládàánwò tí wọ́n rò pé bẹ́ẹ̀ la ṣe ṣìkìní tó tí wọ́n fẹ́ máa yẹra wọn wò láì sáwà. ṣùgbọ́n àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run gbàgbára lọ́wọ́ wọn. tá a fi ya gbogbo 26 episode yẹn tán pátá ẹnìkan ò fara panu wa. àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run
ọpẹ́ ní fọ́lọ́run. Torí àwọn episode yẹn gbà yẹn gbàtàwà náà kéré a máa ń wò. Now nígbà tẹ́ wá ya first one yẹn tó ti jáde torí ọ̀pọ̀ la pè díẹ̀ la yàn làwọn kan máa ń sọ. Torí fíìmù yẹn episode yẹn kò kí ń ṣe gbogbo everybody tó wà ní fíìmù yẹn náà ni àlùbáríkà yẹn ló gbé. Ẹ wà lára àwọn tí àlùbáríkà fíìmù yẹn gbé gẹ́gẹ́ bí character Abija yẹn. Ṣé láti point yẹn ẹ ń lọ sí next level ni? Kí ni experience yín from ìgbà tí tí ní tí popular then lẹ́yìn ìgbà tí wàá ṣe character Abija yẹn first one yẹn tó ti jáde tálùbáríkà yẹn ti dé, kí lẹ́ experience yín, kí báwo lẹ ṣe lè compare méjèèjì? Ìgbà tí Ọlọ́run ní kórúkọ dé ó dàbí àdánwò ni. Bí ti bá wò. Ẹ ṣe mọ̀ pé ó dàbí kí irú mi lọ bí oríta ń bẹ̀ nísìn kí lọ mọ́ yọ ẹsẹ̀. Mo fẹsẹ̀ kànyàn mi fi kànyàn tí wọ́n bá fi lè yà á. Wọn alára Abija níbi tí ń gbé exchange blow pẹ̀lẹ́ nìkan. Bẹ́ẹ̀ni. Kẹ́ ẹ máa ń ṣàwàdà tí wọ́n ó wí nù. Ẹni wọ́n fi máa ń sọ pé ìwọ tó bá ti lórúkọ gbìyànjú mọ́ wò ó kíkún o. Olórúkọ ọmọ rí ẹ̀gbin. O sì gbọ́dọ̀ kọ́. Torí bọ́ bá ṣe nǹkan kékeré báyìí wọ́n bọ̀ ọ̀fẹ́ lójú. Ìtẹ̀yàn fi gbọ́dọ̀ sọ̀ra nù. Àwọn nǹkan bíi ọgbọ́n tó wà ń bẹ̀ náà nìyẹn. Kéèyàn mọ gbà mí bàbá wà ń bí kan bọ́rọ̀ ni wọ́n bá ń sọ ń bẹ̀ ni. Bọ́ wọ́n ń sọ̀rọ̀ ẹnìkan ni ìwọ náà wàá dá sí àbó òtí ẹ̀ dá sí rárá. À ń gbà wọ́n ń sọ̀rọ̀ yẹn Abija kankan wà ń bẹ̀. Àwọn àgbà wa wò sùsùn wọn pa lówe wọn ní orúkọ aró ń yọ ó dùn lẹ́nu eégún. Olórúkọ gbọ́dọ̀ ṣọ́ra. Olórúkọ gbọ́dọ̀ ṣọ́ra. Torí olórúkọ ni ẹ̀gbin máa ń wá káàkiri. Bẹ́ẹ̀ni o bẹ́ẹ̀ni. Bàbá Abija ní táìmù yẹn sí táìmù tá a wà yìí náà mo ṣe wà lórí era yẹn tí ẹ bá ṣe àwọn character Abija yẹn pàtàkì wá ń ṣe character yẹn kí ni torí wọn máa ń rí yín bí ẹ̀yin àti àjọn character àjọn yẹn wọn máa ń rí yín bí ẹni tó kọ́kọ́ discover phone telephone bẹ́ẹ̀ ṣe máa ń ṣe character yẹn àjọ o táwọn náà máa dá yín lóhùn. Báwo ni idea yẹn ti sọ́lẹ̀ kan pé script ni wọ́n ti kọ́lẹ̀ ẹ̀yin kan play character yẹn ni but ọ̀tọ̀ ní kàn kọ script ọ̀tọ̀ ní káwọn actors míì kàn gbé character yẹn wọ̀ kàn wá gbé wọ̀ débi wípé in fact actor mi àdélé tó bá ti close the location á sì máa fi pé òun sì wà nínú character yẹn. So question yìí méjì ni ṣé ẹ ní experience bóyá ẹ lọ ṣiṣẹ́ ẹ wọnú character yẹn tán gbàtẹ́ ṣeré yẹn tẹ́rí yẹn lágbára dé point kan ṣé gbàtẹ́ wá délé ẹ láwọn experience pé bí ẹ wá délé ni ẹ tí kúrò nínú character yẹn ó sì ń fi pé ẹ sì ń fi pé ẹ sì wà ń bẹ̀. ẹ sì wà nínú character yẹn. Bẹ́ẹ̀ni. Ìyẹn alákọ̀ọ́kọ́. Ẹlẹ́ẹ̀kejì tí máa tẹ̀lé ni pé character àjọn tẹlifóòn ìjọba àwọn èèyàn máa sọ pé ká ní pé Amẹ́ríkà lẹ wà ni ó ṣeé ṣe kó jẹ́ pé ẹ̀yin làwọn òyìnbó máa rí as bíi ambassador tẹlifóòn gọ́gọ́ bó ṣe jẹ́ technology kí lẹ lè sọ nípa ẹ̀ ó ti di question méjì bẹ́ẹ̀ yẹn. Bẹ́ẹ̀ni. Ìgbà wo lẹ máa ń kúrò ní character tẹ bá lọ ṣe àwọn eléyìí alágbára yẹn then concept àjọ yẹn báwo ni reaction yẹn lórí ẹ̀? Alákọ̀ọ́kọ́ rè. Okay sir. Tá a bá ti kó ní abẹ́ kámẹ́rà tá a bá ti kó lábẹ́ kámẹ́rà tá a délé àbí tá a kó ní abẹ́ kámẹ́rà tá a lọ bóyá ibìkan láà lọ sùn síbì kan ni lẹ́yìn tó o bá ti wẹ̀ tán tó o jẹun wàá sẹ́ mọ kárátà yẹn sẹ́ mọ bọ́ọ̀lẹ̀ lára rẹ díẹ̀díẹ̀ pé mo ti wà nù lé mi èyí ń lọ báwọn. Ẹlẹ́ẹ̀kejì tí a jẹ yẹn bẹ́ẹ̀ ẹ pẹ̀lẹ́ sà. ọ̀gá wa yìí náà ló gbé ọ̀gá wa ló ní àìdíà yẹn. Bàbá Ajílẹ̀yẹ. Ajílẹ̀yẹ nítorí wípé nígbà náà bàbá kan wà tí ẹ bá lọ sọ́dọ̀ bàbá yìí tó bá fẹ́ báyàn sọ̀rọ̀ tàbí yẹ nǹkan wò. Okay. Ó ní àpótí kan àpótí yìí kì í ṣàpótí tó tóbi táàbà kó lè gba èèyàn ibẹ̀ ni bàbá yìí ti máa ń béèrè ọ̀rọ̀ tí ibà ń béèrè ọ̀rọ̀ ènìyàn máa dá lóhùn bàbá yìí náà sì máa sọ̀rọ̀ àmọ́ ìdáhùn tẹnìyẹn ìwọ tó wá bẹ̀ tó wá béèrè nǹkan ó máa mọ̀ pé nǹkan kan ń sọ̀rọ̀ àmọ́ kò ní yé ìwọ àfi bàbá yẹn ló máa yé.
èmi wá ń wò pé àbí ọ̀dọ̀ bàbá yìí ni ọ̀gá wa ti kọ́ ọgbọ́n yẹn ń gbà náà tó fi di pé agbára Abija tó bá ti mú àdó yìí tó bá fẹ́ pàjàn àdó yìí náà ni ó mú tí ó fi pè é kájàn bá pè é àdó yìí náà ni ó sọ̀rọ̀ tí Abija ṣẹ̀ṣẹ̀ mú àdó yìí tí wọ́n mọ̀ fi bára wọn sọ̀rọ̀ bíi tẹlifóònù èmi gan alára fúnra ara mi nígbà tí mo lọ sí occasion kan wọ́n wá ń sọ̀rọ̀ pé tó ẹni tó kọ́kọ́ lo fóònù pé táwọn bá rẹni tí ọba lè mọ̀ ọ́n pé wọ́n fún 50,000 èmi gangan jókòó lórí ìjókòó ńbẹ mo fẹ́ẹ̀lì ẹ̀ èmi gangan mo fẹ́ẹ̀lì question yẹn ní olùgbà. ẹ̀yin mọ̀ pé ọ̀rọ̀ yín ló ń sọ. àwọn tí máa ṣe bàbá Síkírátù máa wọlé mọ́ràbà àwọn ló gba ìbéèrè yẹn bọ́yìn tó wà ní kennedy plate ń kọrin ní ṣe mọ́ràbà máa wọlé òun ló gba ìbéèrè yẹn wọ́n dẹ̀ yọ 50,000 wọ́n dẹ̀ kó lé lọ́wọ́. ẹ̀yin dẹ̀ jókòó síbẹ̀. nígbà tó sọ tán tó ti sọ question yẹn tán orí mi fò lọ ni. orúkọ yín ló dá. èmi náà ló dá akọ ọgbà 50,000 torí mi ò ronú lọ ọbẹ pé fóònù kẹta lọkọ lo fóònù gbèmí ọ dáhùn tèmi Ọbásanjọ́ mọ dákọ ọlọ́ngbọ. Okay. Baba, next question yìí ó sì fara pẹ́ Peter tí ń bọ̀ náà mo kàn fẹ́ ká kúrò ní side yẹn. Now character tẹ máa ń ṣe character alágbára ni ẹ máa ń bá àwọn ẹlẹ́yẹ fà á ẹ máa ń ṣe gbogbo àwọn kinní ẹ̀ nínú fíìmù. Ẹ jọ torí àwọn tí wọn mọ̀ ṣé lójú ayé ṣé babaláwo gangan ni yín ni ẹlẹ́ẹ̀kejì ṣé ẹ ní àwọn agbára yẹn gangan ní real life torí ẹ máa ń ṣe character yẹn débi pé ó máa ń really fact tabari yín gan àwa táwa ní industry gan àwa gan máa ń fojú wo pé bàbá Abija àtọ̀tún pé bóyá ẹ máa ń ṣeré ẹ máa ń káwọn ọmọdé mọ́ra àwa gan máa ń wò pé bàbá yẹn gbẹ̀jì ló máa jẹ́ ogun máa wà ńlẹ̀ then ẹlẹ́ẹ̀kejì tó fara pẹ́ question yẹn ni pé ṣé ẹ ṣe eré dé àwọn pọ́ìntì kan kẹwàá délé kẹwàá ńlé o bóyá ẹ wá sùn àwọn kan wá ń ṣẹ́jú sí yín irú àwọn experience bẹ́ẹ̀ yẹn. ẹ ṣe sẹ́ẹ̀rí aláwọ̀kọ́ tẹ́ ẹ kọ́kọ́ béèrè. Okay sir. ni pé sẹ́ẹ̀rí ibi tí wọ́n ti bí mi gangan bí gbogbo agboolé ṣe pọ̀ tó ọdẹ ni wọ́n. ọdẹ ni wọ́n. bàbá tó bí bàbá tèmi ọdẹ gidi ni bàbá tèmi gan ọdẹ ni èmi fúnra lára mi gangan wárè ọdẹ ni mi àwọn bàbá tí mo sì wá dákọ yìí babaláwo ni wọ́n tí mo délé ayé bá babaláwo ni mo bá lọ́wọ́ wọn Ọlọ́run sì jẹ́ kí òye yẹn náà yé àwa náà díẹ̀ sá. So it is safe láti sọ wípé ó wà ilé lẹ bá. bẹ́ẹ̀ni ó wà ńlẹ̀. bẹ́ẹ̀ni ó wà lẹ́ o wà lẹ́ iyẹ̀pẹ̀. ibi náà máa ń sọ gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ lórí ètò kì í ṣe interview lórí ètò yìí a máa ní conversation ni so bí mo ṣe wà lẹ́gbẹ̀ẹ́ yín sìn yẹn jẹ́ àgbààgbà ní industry wa mò ń learn àwọn kankan tí mi ò gbọ́ rí ní bí mo ṣe jókòó mo dẹ̀ mọ̀ pé àwọn aráalé tó ń wo program yìí náà àwọn náà ń learn. Now ẹ máa ń ṣeré Abija character ẹ máa ń ṣe dé àwọn point kan ó máa ń really torí tí kò bá sí nílé èèyàn lè bá ń ta gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mò ń bá bọ̀ ìyẹn túmọ̀ sí wípé ẹ really pẹ̀lú character tẹ̀ ń ṣe yẹn gangan ni. láṣẹ Elédùmarè. òun lẹ máa fi ń ṣe lójú àmì tẹ máa ń ṣe é dé yẹn torí tẹ bá wo industry nísìn àwọn tó ń ṣe character yín tó jẹ́ àwọn tó ń ṣẹ̀ṣẹ̀ dé level tẹ́yìn máa ń gbé gbogbo bẹ ṣe máa ń deliver àwọn ọ̀fọ̀ yẹn ẹ máa wà spontaneous ẹ máa ń energy yín ó máa ń wà top notch mo mọ̀ pé time àwọn bàbá jílẹ̀ yẹn time tẹ́yìn dé industry gbà yẹn training yín ó máa ń solid àti ẹ máa ń kọ́ṣẹ́ dojú àmì ni but yàtọ̀ sí yẹn gẹ́gẹ́ bẹ ṣe wá sons analysis yín sì mo ti wá mú kankan bẹ̀ ẹ bá ń lé ni. bẹ́ẹ̀ni. so gbàtẹ́ tí wàá dé inú industry náà tó ti wá gbé character yẹn fún yín. wọ́n dàbí ìgbà téèyàn fẹ́ràn jẹ̀kọ́. téèyàn fẹ́ràn jẹ̀kọ́ ni that explains nǹkan tí ó ṣẹlẹ̀ nígbà tí wọ́n change character tẹ kọ́kọ́ fẹ́ play nígbà tẹ kọ́kọ́ fẹ́ ṣe eré bàbá ajílẹ̀yẹ yẹn wọ́n fi change character yẹn fún yín pé executive producer yẹn lọ sọ pé bàbá yìí ẹni yìí ó da gan fún character yìí ju ẹni yìí lọ. kò dẹ̀ rí mi rí èmi náà ò rí kò mọ̀ mi rí èmi náà ò mọ̀ rí ìyẹn producer wa yẹn. bẹ́ẹ̀ni. question tẹ tó wá béèrè lé
pé ṣé wọn kì í ṣẹ́jú tẹ́ bá délé. gbogbo ibi ló wà gbogbo ibi nírú nǹkan yẹn wà. A lọ ya iṣẹ́ mi kan ní ìlú kan apẹ̀bẹ̀ yẹn ní dàda ayẹyẹ ibẹ̀ ni mo ti lọ ya ìpadàbọ̀ Abidjan. Okay. A ó dùn mí tí arákùnrin kan ti dìde bí òun náà ń padà bọ̀ nbí. Okay sir. A wá lọ ìgbà tó wá yá aṣá ti rò pé wẹ́ eléyìí tá a fẹ́ yà lónìí iṣẹ́ alẹ́ la fẹ́ fi ṣe ara wọn wà nbí o ara wọn tó andrew sẹ́yìn ń gbà yẹn wọ́n wà lórí ìjókòó tá a jókòó yìí. Okay. Wọ́n wá ní tó bá di lálẹ́ o ká lọ yà sẹ́yìn lágbára Ọlọ́run iná tó jó ní ọwọ́ wa ń bẹ̀ ó tó yàn sọ pé mo ti jẹ gbèsè. Àwọn náà 2K tá máa ń tàn yẹn. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Rẹ́dẹ̀dì. Bẹ́ẹ̀ ni tó jó dànù ń bẹ̀. Tẹ́tí tọ́nà tẹ́tí sẹ́ẹ̀tì báyìí. Lágbára lọ́wọ́ Elédùmarè gbọ́dọ̀ kan ní jẹnẹrétọ̀ fúnra lára rẹ̀ gangan tó lẹ́ fi yọ àwa pa. Ìyá kan lọ́wọ́ wà ń bẹ̀ tó ń jẹ ẹni Ọlọ́run. Lára àwọn ìyá mi nínú rẹ̀ èèyàn tí fi májèlé rò fọ́yìn náà ni o. Ó ti yé mi sà. Tó lẹ́ni tílé ayé bá ti sú kórí mú panu dálá kejì lára wọn náà ni o. Ìyá yìí ló wá pé olùdarí wa ìyẹn dàrẹ́tọ̀ wa pé ẹsẹ̀ ń ṣe yẹn bí ọkà báyìí. Àṣé bẹ́ẹ̀ náà ni gbogbo yín bẹ́ẹ̀ ṣe àpọ̀ tó ìkọ̀sẹ́ ní ọlọ́pọlọ nù yín. Kẹ́ẹ̀sì gbèrú nǹkan báyìí rábàdù yìí kalẹ̀. Ẹ wá fẹ́ ṣe bẹ́ẹ̀ lọ́fẹ̀ẹ́ kẹ́ẹ̀sì máa lọ lé yín. Àbẹ́ ẹ ti ṣe. Àmọ́ nígbà tó di ìjọ́ kejì dàrẹ́tọ̀ yẹn ní kí gbogbo wa lọ sùn. Aráàpù lálẹ́ ẹjọ́ yẹn. Ya nǹkan kan. Àyà nǹkan kẹlẹ̀ fẹ́ ya kò sí yà mọ́. Iná ti jó. Dàrẹ́tọ̀ wa pè wá. Tí wọ́n wá bá mi pé ètò àwé ẹ̀ mú sángìdì ẹ̀ wá. Ẹ jẹ́ kí wọ́n lọ rí ra ọtí wa. Ẹ̀yin náà wà á tẹ̀lé wa. A lọ sọ́dọ̀ ẹnìkan adébẹ̀ àgbé ọtí yìí kalẹ̀. Ẹni ní a máa tẹ̀jẹ̀ lẹ̀. Asábà wọn mú mọ́lẹ̀ sáà ó sáà di wípé a lo àkùkọ díẹ̀ kan àtòbí díẹ̀ kan. A lò ìyá ni yóò dáa fún yín iṣẹ́ yín ó lójútùú. Àwọn ọ̀gá wa tí wọ́n wà ń bẹ̀ lọ́jọ́ náà wà lórí ìjókòó yìí bó ṣe ń sọ fún yín lọ́wọ́lọ́wọ́ yìí. Ẹni tó jólùdarí náà fẹ́ dé báyìí tó jólùdarí iṣẹ́ náà. Director ṣẹ́ tẹ̀ ń sọ. Bẹ́ẹ̀ ni mò ń sọ fún yín lọ́dún náà ọ̀fẹ́ níbí ní sìn. Nígbà tó dijọ́ kejì àṣà tún kówó jáde àṣà lọ ra gbogbo náà tó ti jó apẹ̀ tí ó tún jẹnẹrétọ̀ ṣe wọ́n bá tún ṣe tá a kanná sí jẹnẹrétọ̀ níjọ́ kejì báyìí kódà kò mìíràn iná kankan ò wú kọ́ nígbà tí àwa ń yaṣẹ́ yìí lọ́wọ́ àwọn mẹ́ta kan wá dúró tì wá. Lára àwọn màá mi nínú rẹ̀ èèyàn yẹn. Àwọn ìyàwó nínú rẹ̀. Wọ́n dúró lọ́ọ̀kan báyìí wọ́n ṣe àdúrà tó pọ̀ nígbà tá a parí iṣẹ́ ìtàn. Kí ni mo fẹ́ fàyọ ńbẹ̀ ni pé àwa gangan la fọwọ́ ara wa fà á. Bíi ti báwo. Ẹ ṣe àwa fúnra lára wa gangan ti ń fi ọ̀rọ̀ tí ó yẹ ká fi ṣeré àti fi ń ṣeré. Ẹnìkan nínú wa náà ó ti kìkan mọ́lẹ̀ nú àwọn ìyá yẹn lọ́sàn-án tó ti bú ó bú àbùsídì gidi tààrà ni mo fi ní àwa la fọwọ́ ara wa fa gbogbo nǹkan yẹn. Àwọn ìyá tẹ́ ń wí orúkọ aróyìn ọdún lẹ́nu eégún ni bí ọ̀rọ̀ mi lẹ́ẹ̀kan. Sẹ́ẹ̀rí wọn ìdédé ṣèkà wọn ìsí ìtọ́yàn wọn ìṣèkà. Dédé tọ́yàn. Bẹ́ẹ̀ ni wọn ìsí ìtọ́yàn. Sẹ́ẹ̀rí àwa fúnra lára wa tá a jẹ́ nǹkan kan àwa la máa tọ́ wọn tí wọ́n fi máa ń rí sẹ́ẹ̀sì. Ó ti yé mi. Ó ní pé obìnrin mi lè dédé wo ọmọ ẹ̀ sùnsùn kọ́mọ ó ṣe nǹkan tí ò tó nǹkan pé orí rẹ̀ burú lónìí orí ọmọ òun ó sì burú dáadáa. Nítorí pé n tó wù lọ́fẹ̀ẹ́nu ara rẹ̀ pè fọ́mọ ẹ̀ ni wọ́n máa ń bá ẹlòmíì wípé ẹ má máa ṣépè mọ́. Wọ́n máa sọ̀rọ̀ òdì. Ẹ má máa sọ̀rọ̀ òdì sí ẹni ẹlẹ́ni àbí sí ìwọ gan fúnra lára rẹ̀. Torí àṣẹ wà nínú àwọn wa. Àwọn wà ń bẹ̀ tó wọ́n bá ti kàn ń kò pẹ́
ètò ìwí lónìí àrọ̀ ti rọ̀ mọ́ ọ̀rọ̀ mọ́ ni kò sí nǹkan kan wọ́n máa wojú tó yẹ káàkiri wọ́n máa fowó orí fífọ́ wọ́n máa fi wo nùrùn tí ó sì rí bẹ́ẹ̀ tó bá rìn yẹn ṣe rí nù. ọ̀rọ̀ tẹ́sọ̀ yìí mo ti mú nǹkan kan bẹ̀ ẹ sọ kankan pé àwọn ìyá onínúure yìí kò kí n ṣe pé bóyá ìwà wọn ò dáa àwa gangan la máa lọ ń ṣe àwọn la máa lọ fọwọ́ ara wa fa kọ̀ǹkọ̀ bẹ́ẹ̀ ni tó máa fi máa ń jálé wa lórí bẹ́ẹ̀ ni torí tí a bá lọ sí location bẹ́ẹ̀ yẹn táwọn èèyàn wa tó bá ti dóko ẹlòmíì bí ẹ̀yin sọ́nsìn pé ìkan lára yín tẹ̀jọ lọ sí oko yẹn náà ti lọ fọwọ́ ara wọn fa nǹkan kan lọ́dọ̀ ìkan lára àwọn ìyá onínúure yẹn kò kí n ṣe pé bóyá ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ ni pé tíyàn bá débì kan ó yẹ kíyàn máa wà dáadáa kíyàn dẹ̀ máa júbà àwọn tí èèyàn bá ń bẹ̀. téèyàn bá ń wájú bẹ́ẹ̀ ni. torí ẹ̀yin kan dòkó ń gbà yẹn ni ẹ̀kan tán náà ẹ̀kan tán jẹnẹrétọ̀ wọ́n wá dúró wọ́n wá ń wòyìn pé ẹ̀yin fẹ́ máa ṣiṣẹ́ àbí ẹ̀kọ́ kan tí mo tún rí kọ́ ní gbogbo àlàyé tẹ̀ ṣe ń sìn yìí nìyẹn so àwọn aráalé náà ń gbọ́ wọ́n dẹ̀ ń kọ́ ẹ̀kọ́ torí ẹnu àgbà ni obì máa ń gbó sí tó tóbi òwe o. náà bàbá ibi tá a fẹ́ gbé eré yìí lọ ń sìn a máa gbé lọ sí next level ẹ̀yin ni kẹ́ má bínú. mo bá ìkan lára àwọn àgbààgbà industry wa náà sọ̀rọ̀ wọ́n wá tẹnu bọ̀rọ̀ wọ́n sọ̀rọ̀ mẹ́ran pé mẹ́ran ni pioneer caucus àwọn kan máa ń pè ní caucus pé òun ni pioneer caucus sí movie industry kò kí n ṣe Yorùbá nìkan ní gbogbo Nàìjíríà gbàtẹ́ni ẹ wá sọ̀rọ̀ ẹnu mi dẹ̀ dùn wọ́n á ní àwọn proper documentation tí àwọn àgbààgbà òṣèré wa tí wọ́n ṣe lórí internet òun ló jẹ́ kí àwọn ọmọ Ìgbò kán wá dá gbogbo ẹ̀rú mọ́ wa lójú torí àwọn máa ń ṣe documentation kan tán bá ti ṣe lọ́wọ́ fi ń sọ pé àwọn làwọn kọ́kọ́ bẹ̀rẹ̀ film ní Nàìjíríà tí kò dẹ̀ rí bẹ́ẹ̀ so now mo fẹ́ kẹ́ fún wa ní story Mẹ́ran bó ṣe di pé ó wáyé báwo ni kí ni influence torí Mẹ́ran ní influence gan lẹ́yìn ìgbà tí Mẹ́ran wáyé ní oríṣiríṣi àwọn kákọ́sì bí ìṣẹ̀ṣẹ̀ wa ń jáde láìṣẹ̀ wa ń rí bí ọdún fá láìṣẹ̀ wa ń rí fádé yìí láìṣẹ̀ wa ń rí àwọn igi àlọ́yè lábẹ́kúta so mo fẹ́ kẹ́ fún wa ní back end story bí ọ̀rọ̀ Mẹ́ran ṣe wáyé àwọn àgbààgbà òṣèré wo ló kópa nígbà tí Mẹ́ran wà then gbogbo bí ó ṣe wá dì í sìn mo fẹ́ kẹ́ fún wa ní story yẹn sà ẹ má bínú. ẹ ṣe lóòtú sẹ́rí èmi gan náà lè sọ pé mo bá là látẹ̀wọ́ ni pé wọn mẹ́ni ọkọ Mẹ́ran ń jẹ́ Mẹ́ran lèmi náà dé wa bá. Mẹ́ran ti wà kó tó rí pẹ́ náà wàá bá wọn bẹ̀. bẹ́ẹ̀ ni ṣùgbọ́n tèmi lè sọ ń bẹ̀ ni wípé nígbà tó di àsìkò tiwa ló di wípé Olúgbọ́n gbalé sí Mẹ́ran rẹ̀ sá gbalé sí Mẹ́ran náà àwọn àtìsí. tí àwọn bàbá wa tí wọ́n wà ń bẹ̀ ńgbà náà lọ́n bí àwọn Kókó Zarí nkankan irú àwọn Múyì Àrómirẹ́ nkankan tí wọ́n wà ń bẹ̀ ńgbà náà wọ́n wá ń ṣiṣẹ́ ń bẹ̀ wọ́n padà sílé wọn ni. àwọn bàbá Big Abbas. bẹ́ẹ̀ ni wọ́n wá ń ṣiṣẹ́ ń bẹ̀ wọ́n padà sí Mẹ́ran ni. èmi yìí náà jẹ́ kan nínú àwọn tó sọ bí ìdí bùdó. bẹ́ẹ̀sì àwọn oní fíìmù. bẹ́ẹ̀ ni wọ́n fi ń pè ní Mẹ́ran. bẹ́ẹ̀ ni torí àwa débẹ̀ ńgbà táwa débẹ̀ àtẹ̀bàtì bẹ̀ gidi tààrà ni àlọ́ ọbì kankan mọ́ àwa jókòó ni tí àwọn òṣèré mi fi wá ń bá wa tí wọ́n á pè mí wá láti ọ̀kan táwọn náà ó jókòó àwọn òrèbì kan mọ́ gbogbo sẹ́ẹ̀tì wa yìí gbogbo àwọn lúkúlúkú ọ̀pọ̀lọpọ̀ ọ̀nù wa tó ti di olóògbé Ọlọ́run forí jì wọ́n. bá a ṣe tẹ́pa sí Mẹ́ran nìyẹn ní gbogbo àwọn kákọ́ọ̀sì míì kò sí kákọ́ọ̀sì tó lè sọ pé òun fẹ́ fọwọ́ rọ́ Mẹ́ran sẹ́yìn nítorí pé àkọsẹ́ igi ẹni àtò la fi pani Mẹ́ran jẹ́ bẹ́ẹ̀ ni tí gbogbo wọn bá lọ tí wọ́n bá dé bẹ̀rẹ̀ náà ni wọ́n ń bá wa tí wọ́n bá lọ tí wọ́n bá dé ibẹ̀ náà wọ́n bá wa ibẹ̀ náà ni wọ́n sì tún fi alẹ̀ sí àwa táwa dibẹ̀ mú gangan lára wọn ni èmi tí mo jókòó ìwà tá a di Mẹ́ran mú nígbà náà lọ́hùn tó fi wá di àsìkò tá a wá wà yìí ọ̀gá nìkan láwùjọ òkúta. ọ̀gá nìkan láwùjọ òkúta. ọ̀gá ni yọ̀ láwùjọ yẹ̀pẹ̀. ọ̀gá ni yọ̀ láwùjọ yẹ̀pẹ̀. bẹ́ẹ̀ ni. ọ̀gá ni Mẹ́ran jẹ́ sí gbogbo kákọ́ọ̀sì tó kù. bàbá ni Mẹ́ran fún gbogbo kákọ́ọ̀sì bàbá ni Mẹ́ran jẹ́. Now láti ibi ìtagbede yìí a máa tún gbé lọ sí next level torí orí ètò mo máa ń like n ṣe proper bá ṣe ń sọ yìí à ń ṣe documentation ni fún àwọn tí wọn ò mọ̀ àti fún àwọn ọmọlẹ́yìn tó yẹ̀ṣẹ̀ ń bọ̀ tí wọn ti ẹ mọ̀ pé wọn ẹlòmíì ò ní bá story
nǹkan tó bá bóyá irọ́ ló bá irọ́ ẹ̀ ló máa yóò máa tẹ̀lé bẹ́ẹ̀ ni. bí a ṣe wá láǹfààní láti bá yín sọ̀rọ̀ yìí oríṣiríṣi àwọn irọ́ tó wà nínú story industry wa pátá òun là ń try láti correct láti bá ṣe ń bá yín sọ̀rọ̀ yìí. Now ká ní pé ìlú òyìnbó ni bí Mẹ́rán ṣe jẹ́ pioneer movie caucus ní Nàìjíríà ó yẹ kí òun náà ní bí Hollywood ṣe jẹ́ ní Amẹ́ríkà. Hollywood l'Amẹ́ríkà, California ló wà. Ibẹ̀ gangan ni base movie industry wọn ní Amẹ́ríkà, the biggest movie industry ní àgbáyé. So mo ń wò pé Mẹ́rán yẹn ó yẹ ká máa pay àwọn tribute kan fún bí Mẹ́rán ṣe jẹ́ pioneer caucus yẹn. Ó yẹ ká máa pay àwọn tribute kan tí a kì í pay àwọn recognition kọ̀ọ̀kan tó yẹ ká máa pay sí Mẹ́rán as a base, as a caucus ó yẹ ká máa pay a kì í pay ẹ̀. Now ìpele kejì nínú question tí mo fẹ́ sọ yìí ni pé tí ẹ bá wo àwọn Fúnkẹ́ Akíndélé, ẹ máa wo àwọn Fẹ́mi Adébáyọ̀, gbogbo àwọn people yìí wọ́n ti ń ṣe àwọn big screen movies sí orí Netflix, orí Prime, Amazon, orí cinema. Now àwọn films yín, fíìmù Ìpadàbọ̀ Abidjan, gbogbo àwọn films yín tẹ́ ti ṣe tó jẹ́ àwọn films tó lámìlaka, àwọn blockbuster nígbà yẹn. Ayé ti di ayé cinema, ó ti di ayé sequel. Àwọn fíìmù yín ńláńlá yẹn ó yẹ kí a máa revisit gbogbo àwọn films yẹn torí àwọn ìpìlẹ̀ industry wa when it comes to filmmaking làwọn films yìí yẹn, especially Ìpadàbọ̀ Abidjan, fíìmù yẹn lámìlaka. Kí ni plan yín láti rí wípé sequel, wọ́n máa ń pè ní sequel, kán wá ṣe sí big screen tó máa jẹ́ nǹkan tá lè máa wò ní cinema, ní Netflix, ní Amazon? Kí ni àwọn ìgbésẹ̀ tẹ́ ń gbé? Torí àwọn films yẹn kò kí ń ṣe àwọn films tó yẹ ká kàn gbàgbé bẹ́ẹ̀ yẹn. Àwọn màá tún fi àwọn films bíi Kòtò Ọ̀run, màá fáwọn films yẹn sínú the same bracket àtàwọn fíìmù ńláńlá bẹ́ẹ̀ tó jẹ́ pé àwọn films yẹn ni blueprint, àwọn àwòkọ́ṣe tí gbogbo àwọn èèyàn wá ń wò ní industry láti fi ṣe àwọn films wọn sí. Kí ni plan yín? Kí lẹ fi pé a lè ṣe? Ẹ ṣe. Ẹ pẹ̀lẹ́ sà. Plan wà lórí ẹ̀ tó pọ̀ ṣùgbọ́n àwọn fíìmù tẹ́ dárúkọ wọn yìí kì í ṣe gbogbo ẹ̀ ní irú èmi láṣẹ lórí ẹ̀. Okay. Ẹ wo orú Ọ̀pá Ajé tẹ́ sọ̀rọ̀ rẹ̀ nísìn. Okay sir. Bàbá wa Láolú Ògúnníyì ló ní. Okay. Òun ló ní sẹ́yìn. Okay. Òun náà ló gbé lọ fáwọn Oòduà investment fúnra ara ẹ̀. Okay. Báwọn yẹn dẹ̀ ṣe ṣó ẹ̀tàn pátá ló gbé nǹkan ẹ̀ padà lójú ní kọ́ńbọ́ọ̀dù ibẹ̀ lọ́wọ́ dàrú yìí. Okay. Irú Ìpadàbọ̀ Abidjan yẹn ẹni mo lè ṣe nǹkan kan lórí ẹ̀ táwa náà dẹ̀ ti múra tá à ń ti ń bẹ lọ́hùn kí Ọlọ́run kó gbé olùrànlọ́wọ́ dìde. Irú Ìpadàbọ̀ Abidjan, Ọ̀pá Táyé ṣe àwọn iṣẹ́ tó fara pẹ́ra wọn nìyẹn. Bí mo ṣe máa ń sọ lórí ètò tèmi, this is more like a clarion call fún gbogbo àwọn tó jẹ́ stakeholders nínú movie industry ní Nàìjíríà. Torí Yorùbá, I am a proud Yorùbá man. Inú mi máa ń dùn pé mo jẹ́ Yorùbá torí tó máa ń sọ̀rọ̀ filmmaking àwa la ní. Tẹ́ bá wo gbogbo àwọn trajectory àwọn bàbá wa Ògúndé, Ọlọ́run fọ̀run kẹ́ wọn, àwọn bàbá Dúróládípọ̀, àwọn gbogbo àwọn bàbá yẹn, àwọn nǹkan tó ti gbé ṣe nígbà yẹn kò yẹ ká kàn dá gbogbo àwọn kinní yẹn nù. Inú wa dẹ̀ dùn pé ẹ̀yin ẹ ṣì wà, Ọlọ́run á túbọ̀ lọ́ra ẹ̀mí yín, àlàáfíà ara yín ò ní di fíafíà, pẹ́ fún wa. Mo wá ń fi àsìkò yìí sọ fún gbogbo torí ètò yìí àwọn èèyàn ń wò. So bí mo ṣe ń sọ yìí, àwọn tó jẹ́ stakeholders nínú movie industry wa wọ́n ń wo ètò yìí. Ẹ jọ̀ọ́, bàbá ti sọ pé àwọn ní plan láti gbé irú àwọn fíìmù Ọ̀pá Táyé ṣe yẹn, Ìpadàbọ̀ Abidjan, Ọ̀pá Táyé ṣe, àwọn ní plans láti gbé wọn wá as sequels sí big screen wa, but owó ni. Àwọn films yìí, àwọn bàbá yẹn ọ̀dẹ̀ kí n ṣe fíìmù ẹ̀sáré yàmọ́ ẹgbẹ̀ǹbẹ̀ yẹn. They go to the extreme. They put in a lot of resources. Even nígbà yẹn láti fi rí wípé àwọn films yìí wọ́n gbé kalẹ̀ fún ìgbádùn títí wa. So please, ẹ̀yin stakeholders, mo fẹ́ máa dárúkọ, wọ́n wà, wọ́n pọ̀, wọ́n wo ètò yìí. Bí mo ṣe ń sọ yìí, ẹ mọ̀ pé seeing is believing làwọn olóyìnbó máa ń sọ. Nǹkan táwọn èèyàn bá rí ló máa ń wà lọ́kàn wọn. So bí mo ṣe ń sọ yìí, ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká fi sọ́kàn. Àwọn bàbá yìí ní plans láti ṣe àwọn films yìí ní big screen. Ẹ jẹ́ kí agbárùkù tì wọ́n, ẹ jẹ́ ká support wọn. Gbogbo àwọn tó ń ní
tó ní resources láti ṣe ẹ jẹ́ ká ṣe so we can bring back the good works táwọn bàbá yìí ti ṣe so àwọn legacy yẹn àwọn nǹkan tẹ́ ti ṣe legacy náà jẹ́ fún industry wa kò dẹ̀ ní parun láíláí táyì máa fi parẹ́ so bó ṣe máa tún wá lọ sí next level òun lèmi ń try láti sọ so bàbá àwọn films yìí yẹn àwọn story yìí ń gbà yẹn ẹ máa ń kí n kàn déédéé kọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ ẹni tẹ́ bá kọ story tán ẹ tún máa ń ṣe kámẹ́rà rìhásà lọ́tọ̀ bẹ́ẹ̀ni kó tó wá di pé ọ máa gbé kámẹ́rà wá ya fíìmù gangan bẹ́ẹ̀ni bọ̀ láyé tá a wà yìí tó máa send the script sí actor mi gan ẹjọ́ àti send the script yẹn sí yín o ẹ kà o actor mi ò ní kà á pé bá dórí set àmà ràn ní ẹ tó máa jọ dórí set àwọn àti pé kárátà Kúnlé lẹ́fẹ́ ṣe ẹ pé continuity manager wá ka lines yẹn fún mi àwọn kinní yìí kò kí ń jẹ́ kí torí tó máa fún ẹ tó máa send the script sí ẹ ó fún ẹ ní àǹfààní láti wọ inú character yẹn láti prepare rẹ dáadáa fún àwọn character yẹn gẹ́gẹ́ bẹ́ẹ̀ yẹn ṣe máa ń ṣe láyé ìgbà yẹn òun la máa fi rí pé àwọn performances yìí yẹn kò kí ń ṣe nǹkan tí kò kí ń ṣe tètè bọ́ọ̀lì quality ni so kí ni ìyàtọ̀ ìgbà yẹn àti filmmaking nísìn gẹ́gẹ́ bí veteran tẹ experience gbogbo time yẹn tẹ tún experience tìsín yìí náà kí ni ìyàtọ̀ ẹ fún wa. ẹ ṣe ìyàtọ̀ báwé àárọ̀ o tọ́pọ̀ ṣe mọ̀ pé nígbà tá à ń sọ yìí a máa wà lóko fún oṣù mẹ́ta lórí pa fẹ́ yaṣẹ́ tabadẹ wà ń bẹ̀ náà owó àkà ẹ̀kọ́ náà ni ẹlòmíì ebi ọ̀pá títí ọ̀fẹ́ ta lóko náà ni ṣùgbọ́n ní ìsìn kò rí bẹ́ẹ̀ ẹ kọ́kọ́ lọ sórí nǹkan fi ń yà wáyé ní ìsìn tí wọ́n bá pé eléyìí tí wọ́n gbé kalẹ̀ yìí o èló lẹni ó ní ọgbà lọ́wọ́ wọn léèdè kẹwàá sírò òru ẹ̀ kẹ́ẹ̀kan sírò ẹ̀ fóṣù kan ǹjẹ́ gbèsè ò ti wọlé báyìí àwọn nǹkan yìí náà tún kún ká má wà tó wí àwa èèyàn tẹ́ fẹ́ lò gẹ́gẹ́ bí actor or actress pé tẹ́ ẹ lè gbé jókòó láàrin ijọ́ 5 léraléra tẹ́ ẹ ní mọye tí ó ti bọ́lẹ̀ lápò yín níbi tí àwọn nǹkan yẹn lè sí nìyẹn kọlọ́n kó pèsè fún wa kó fún wa lówó mo wà ní location kan à ń sọ̀rọ̀ àwa sọ̀rọ̀ débi pé ìyẹn ń gbà tẹ́mi náà ráwọn èèyàn tí ń jẹun lọ́wọ́ ẹni ó níṣẹ́ lójúmọ́ kan àwa sọ̀rọ̀ lẹ́nìkan wá dáhùn pé kí ni mo ṣẹ̀ṣẹ̀ tún sọ̀rọ̀ ọ̀dà akọ̀ye mílíọ̀nù tí wọ́n ń ná léèdè èyí tí àwa ò rí ibẹ̀ tọ́pọ̀ èyí tá a wá rí ń bẹ̀ ni wípé àmì àmọ̀dájú ó jẹ́ àmọ̀ pé odidi màálù tó tójú wò méjì ní sùn léèdè méjì ní sùn léèdè ẹ wá wòye tí àwọn ará bí ọwọ́ àfẹ́ náà ìyàtọ̀ tó wà ń bẹ̀ pọ̀ gan o pọ̀ ta ni ó kó yàn jọ báyìí bí èrò tó wà ní ọ̀pá ajé èlò ló fẹ́ ní lọ́wọ́ ẹ kọ́kọ́ wòye tó fẹ́ ní lọ́wọ́ tá a bá wá ń wò níwò wípé ẹ jẹ́ kí n ṣe bó ṣe rí ìwọ gan ọba bí ò ṣe yẹ torí ẹlẹ́ẹ̀bù àwa náà mọ̀ Yorùbá wọ́n ní gé aṣọ rẹ ní bọ́ bá ṣe yẹ ọ́ torí bọ́ bá ṣe rán lọ́ọ́ báńkẹ́ o ọ wà ń bẹ̀ lóòótọ́ ṣe báyìí òde òní la ti gbọ́ pé wọ́n ń fi bíi bílíọ̀nù ni o tó ń fi ya sinimá ẹyọ kan àbí bẹ́ẹ̀ kọ́ irú sinimá tí wọ́n yà náà nísìn bí wọ́n náà bá fẹ́ ya fíìmù bẹ́ẹ̀ nísìn tó o bá sì rí bíi 200,000 ó lè yà náà bẹ́ẹ̀ ni mo sọ òótọ́ ni àmọ́ wọn náà ọmọ rí kámẹ́rà tó gbà ọmọ rí nǹkan tí wọn náà ń yà bó ṣe rí nù bá ń ṣe pé bílíọ̀nù ni wọ́n fi yá yìí àwọn tí wọ́n pa àwọn ìyá tàwọn ní 300 wà 300 ní mọ náà 250 ní mọ náà ó kúkú wà tẹ̀yà ìyá náà ní ìṣe tí àwọn èèyàn ó sì rí jù kódà bẹ́ẹ̀ bá kì í bọ̀ nù kíní tí máa ti ń tàn ṣebí ká ẹ̀ máa rí wònú tẹlifíṣàn náà ni fíìmù lẹ́yìn náà yà lẹ̀ bó ṣe rí nù àmọ́ kan jù kan lọ
Kí ni nǹkan tó dùn mọ́ yín nínú jù nígbà tẹ́ ti bẹ̀rẹ̀ iṣẹ́ láti ìgbà yẹn náà títí dìsìn pé tẹ́ bá ń rántí bí àkànni àbí méjì tẹ́ bá rántí tẹ́ bá ní ọpẹ́ fọ́lọ́run, kí ni nǹkan náà? Ẹ ṣe ẹ pẹ̀lú wa. ẹ ṣe n tó dùn mọ́ mi nínú jù láyé mi pé mo tiẹ̀ lọ Mọ́kà mo jálàájì. Alhamdulillah. Inú mi dùn pé lẹ́nu sẹ́yìn náà mo ti pàpà àárẹ̀ Mọ́kà. Inú mi dùn tó dùn mọ́ mi nínú. Kí ni experience yín tó òyìnbó máa ní tó weird jù pẹ̀lú àwọn fans? Bóyá ibì kan ni o, bóyá ẹ lọ ibì kan ni o, báwọn bọ́n ṣe receive yín, èwo ni ẹ lè share pẹ̀lú ọjọ́ pé ẹ bá rántí báyìí kan máa mọ̀ pé oríṣiríṣi. Ìlú kan ni mo lọ. Mo pàṣẹ sínú ayé ẹni tó lè rí àmì ṣe láti òní lọ lábẹ́ àhámọ́ ogun tí ayé yín wà lórúkọ Jésù. Agbára Ọlọ́run kó tú yín sílẹ̀. Dádì àti mọ́mì, Olúwa rán mi sí yín sà. Kí ló ń tẹ̀ ń là kọjá tó dàbí pé ẹ rò pé kò sí ọ̀nà àbáyọ mọ́? Olúwa ní kí n sọ fún yín pé kẹ́ má sọ ìrètí nù. Ọ̀nà àbáyọ ṣì wà fún yín tí ó bá ṣe é ṣe fún Ọlọ́run láti jí Lásárù dìde kúrò nínú òkú ọjọ́ 4 tó ti rùn. Olúwa náà ṣetán láti dá yín lóhùn. Ohunkóhun tó wù kẹ́ máa là kọjá. Ṣé ẹ̀ ń wáwé ìgbélú ni? Ṣé iṣẹ́ yín ni ò lọ déédé? Ṣé ẹ̀ ń wá ọ̀nà àbáyọ? Lórí ìgbéyàwó lẹ ti ní ìṣòro tẹ́ ń là kọjá ni. Ohunkóhun tó wù kẹ́ máa là kọjá. Ẹ jẹ́ a jọ gbàdúrà papọ̀. Ẹ jẹ́ a jọ wá ojú Olúwa. Kò sí ní t'Olúwa ò lè ṣe. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi máa bá mi sọ̀rọ̀. Òun náà ni +234 7025 47 5427. Lẹ́ẹ̀kan sí +234 7025 47 5427. Àwọn ìyanu ńláńlá ló ń ṣẹlẹ̀ lórí òkè yìí. Mo gbàdúrà bẹ́ẹ̀ náà ṣe ń pè fún àdúrà lórúkọ Jésù. Ẹ máa rí ìyanu. Ó ti rí bẹ́ẹ̀, ó ti ṣẹ bẹ́ẹ̀. Ògo ni fún orúkọ Olúwa. Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Ní àwọn ìkíni lọ́hùn ni ò kì í ṣe àwé òtòrí mo tí ì dé mi tìráfù lọ́bì kan rí o. Okay. Àmọ́ ìlú tí mo sọ náà àmì Áfíríkà wa yìí náà ni. Okay. Senegal. Senegal. Ní ìgbà tí mo lọ sí Senegal, ẹni tó mú mi lọ bẹ̀ tá a jọ débẹ̀ kò ronú pé n tó máa bá ń jọ yẹn nìyẹn. Kí ló ṣẹlẹ̀? Sẹ́rí mo ra fojú wò láti bí bíbá dé oríta lọ́hùn ní Johnson lọ́hùn. Okay. Èrò tó lọ débi wípé Ní Senegal. àmọ́ wá wò pé ẹ dákun náà. Ṣé igi àdúgbò ọmọ ìyàwó ẹ̀dì náà ni wọ́n ń wò? Àbí ó tún lẹ́lòmí lẹ́yìn mi tí wọ́n tó wọ Ọlọ́run bá gbọ́. Ilé tí wọ́n wá fi mí sí. Nígbà tó dẹ̀ kan ni ẹni tí àjọ Ọlọ́run lọ́wọ́ ni ọ̀rẹ́ wa àmọ́ máa gba owó lẹ́nu ọ̀nà àìké ń tèmi. Ọ̀gá àwọn pé bí tá a wà wọn ọmọ wa rí mbẹ̀. Ọba gbàgbà kúgbà tí wọ́n bẹ́ẹ̀ náà mú ọ. Àtìmọ́lé epo tó kí ṣòro o. Àwọn sì ń gbowó lọ́wọ́ wọn. Kíni kọ́ìnsì náà wà mbẹ̀. Kọ́ìnsì wọn tí wọ́n ná bá ọgbà tilẹ̀kùn ni. Pé kán lè rí yín. Pé gbàdé ká wú ọkọ kan wá ti wọlé yóò sì bà mí lọ́wọ́. Eré ìtanu. Pọ́n 4 rẹ̀ jó tanu. Bàbá yóò sì wọlé yóò bà mí lọ́wọ́. Gbọ́dọ̀ ìkẹlẹ̀ mi náà wà pariwo fún ẹ wo orú mẹ́mi. Ẹja bọ́ta ìtawọ́ náà lè fẹ́ bọ́ sí. Ìlú ọ̀nà àtúnrẹ́ o. Tí ẹ bá rìn jáde lọ ibi tí ọ̀tọ̀, tí ẹ bá bú ṣòkòtò èèyàn só, ó di orílẹ̀-èdè yín padà o. Ìráwọn náà níwèé kan tí wọ́n máa ń gbà. Bàbá yẹ kó ń gbélú yẹn ni ó níwèé tó gbà. Tọ́ba yẹ kó wá kíyàn ni ó níwèé tó gbà. Tọ́ wà ní kankan nú gbogbo ìwé wa, èyí tó ń lè bẹ́ẹ̀ bó lọ o. Ní Senegal bẹ́ẹ̀ yẹn náà. Ìlú lọ wa ni mo ti rí àwa náà lérò lórílẹ̀‐èdè tí àná àmọ́ èrò ọjọ́ táwọn wí kọjá bẹ́ẹ̀. Èrò tá a wà lẹ́nu ẹ̀ láti bí aago kí n kàn sọ pé bí aago 12 Ọlọ́run ọba àánú ń gbọ́. Aago 8 9 lù táwọn èrò sì ń wà ní iwájú ìta wa níbi tá a ṣe jáde. Sẹ́fẹ̀ wò jù mí rì náà lọ ni wọ́n wò ẹ dákun kì í tó wá sẹ́gbà tàbí ìjà ṣẹ̀ṣẹ̀ jáde o. Tọ́ba
bá yẹ kó gbà tó ṣẹ̀ṣẹ̀ jáde ni a lọ wà ní hot cake bẹ́ẹ̀ni. nígbà náà ṣùgbọ́n kò tí ì pẹ́ náà gbogbo ní táwọn wí nísìnyí bóyá ló tí ì pọ̀dún 5 ní tí mò ń sọ yìí tó so ó ṣe rí nù. Òun ni àwọn Yorùbá máa fi ń sọ pé ògo kọ́lọ́ má jẹ́ kí ògo wa kó wọ̀kùnkùn. Allahumma àmín. Ògo yín kò ní wọ̀kùnkùn lágbára Àmín, Ọlọ́run. Allah. Àlò pẹ́pẹ́pẹ́pẹ́ dọjọ́ alẹ́ ni. Àmín o, àmín. Torí ẹdìyẹ òkín níyì ńlé ń gbà mí. Bẹ́ẹ̀ni. Ẹ̀yin dẹ̀ níyì ńlé. But ìtẹ́tí wa lọ gbà ní ìlú yẹn. Bẹ́ẹ̀ ṣe sọ yìí ó tún ya èmi náà lẹ́nu. Now ká tó fi àdàgbà ètò yìí rọ̀, a rí i pé ẹ ti ń bá wọn ní skit àwọn content creators, ẹ ti ń bá wọn ṣe dáadáa, ẹ máa ń bá wọn lọ ṣe skit àwọn arí nínú àwọn content wọn. Ìkan ta rí recently tẹ lọ bá àyànfẹ́ ọmọ Ìgbò tó ṣà ń da gbogbo olúrú mọ́ ṣàpà. Kí ni experience yín ẹ compare pẹ̀lú industry ti tiwa tó jẹ́ àwa onífíìmù? Ẹ ṣe àwọn experience tèmi rí ń bẹ mo dẹ̀ máa ń sọ fún kọ̀ọ̀kan náà wọn àwọn actor tẹ́ ń pè wá yìí tẹ́ ń lò yìí ẹ gbìyànjú ẹ lọ rẹ́gísítà kẹ́yìn gangan di ọmọ ẹgbẹ́ kan kẹ́ ẹ dára yín pọ̀ mọ́ wọn kẹ́yìn náà di onítíátà torí wọn àbẹ̀lẹ̀ tẹ́ ń ṣe ní ìsìn báyìí kò lálòpẹ́ kò lọ títí àfi kọ́lọ́run tètè dán lóhùn ọba tó bá rí ńbẹ̀ kó ti tètè fi so nǹkan mọ́lẹ̀ ṣùgbọ́n tẹ́yìn náà bá darapọ̀ mọ́ wọn bẹ́yìn ṣe ń pè wọ́n ni wọ́n ṣe máa pè ẹ̀yin náà tó bá di lọ́jọ́ iwájú torí ẹgbẹ́ wa ní ìsìn báyìí tó o bá ti súnmọ́ wọn o lè ráǹfààní wọn jẹ wọ́n ń sọ fún ọ̀pọ̀lọpọ̀ tí ń bá lọ́ọ́ bá ṣe iṣẹ́ ńgbà míì máa ní ìwọ náà wà lọ́ọ́ darapọ̀ máwọn oní tíátà yìí kí wọn náà ní tó bá yẹ kó o ní lọ́wọ́ tó jẹ́ bí ìwé ẹ̀rí ìwọ nǹkan kan èyí ò ní ó wúlò fún ọ tí ó jẹ́ àlòpẹ́ aṣọ rẹ̀ wọ́n á sọ fún wọn bẹ́ẹ̀. Ó ní agbára gan. Bàbá ká tó wrap it up, a máa ń pe abala tí a fẹ́ wọ̀ yìí ní abala famous phone call. Àwọn kan tó jẹ́ kí ètò yìí yàtọ̀ nìyẹn. Famous phone call yẹn ni pé ẹ máa gbé fóònù yín, ẹ máa wá wo ẹni tó popular bíi tiyín, ẹ máa wá pè wọ́n lórí ètò, ẹ máa wá kí wọn, àwọn aráalé máa gbóhùn wọn. A lè dúró kẹ́ fi mú fóònù, a lè dúró kí fóònù yẹn fi ríǹgì bẹ́ẹ̀ bá ṣe fẹ́ sí ni. Ó ti yá. Ẹ̀yin aráalé, ẹ jẹ́ ká fi ara balẹ̀. Àwọn bàbá wa ti fẹ́ pe gbajúgbajà bíi tiwọn, a máa bá wọn sọ̀rọ̀ ní orí ètò. Ọlọ́run á jẹ́ kó gbé kọ́ọ̀lù ni o, torí àwọn onífíìmù wọ́n lè wà lórí sẹ́ẹ̀tì ńsìn. Ọlọ́run jẹ́ kó gbé. Ó ti ń ríngìn, ẹ jẹ́ ká fara balẹ̀. Irin. Hello, Sokoti alágbẹ̀dẹ ọ̀run. Ẹ má bá Dáadáa mọ̀ ní. Speaker má bá gbé síbi tí máìkì yẹn wà. Dáadáa ni o. Hello, Sokoti o. Báwo ni nǹkan? Mò ń dá ẹ lóhùn. Soko. Ẹ wá, ẹ jẹ́ ká lo fóònù mi. Ọkùnrin ló ń ké sí o. Má bínú torí Ọlọ́run. Mo wà lórí ètò kan ni wọ́n wá ní ká pé olólùfẹ́ wa kan ni mo bá gbé ẹ̀. Sokoti nù. Ẹ ra sà, bàbá Sokoti. Jeff ló ń sọ̀rọ̀ dádì. Ẹ káàsán sà, ẹ kí àwọn aráalé, wọ́n ń gbọ́ yín sà, ẹ kí àwọn aráalé. Mo kí àwọn aráalé o. Àjíǹde ara ọmọ jẹ́ fún gbogbo wa o. Àmín o. Ẹ̀yin ni ẹ máa wá àwa láì máa bá. Àmín o. Pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ náà ní fojú sunkún ara wa. Àmín àṣẹ o. Ẹ má bínú, mo wà lórí stéètì ni. Nítorí pé jẹ́ ká àbíjà ló ń pè mí ni mo fi ká fọ́tẹ̀lá mi láti pè. Yọ da fún ọ, ò ní ráre, ò ní dààmú ṣe o. Ẹ ṣé gan sà. Ọmọ sùpọ̀. Orí ẹ̀ ò pé. Ẹ̀yin olólùfẹ́ mi gbogbo, ìkànnì wa ni mo pè ohun tí mo ní kó kí yín. Eléyìí la pe orúkọ rẹ̀ ní Abdul Rasaki Adéwálé tí gbogbo àgbáńlá ayé mọ̀ ní Sokoti alágbẹ̀dẹ ọ̀run. Òun ló ń kí yín o.
Bàbá, Ẹ mo rí bí ẹ ṣe bára yín sọ̀rọ̀, mo mọ̀ pé ẹ lẹ̀pọ̀ dáadáa. Kí ni ìbáṣepọ̀ tó wà láàrin ẹ̀yin méjèèjì? Kí ni working relationship yín? Kí ni relationship yín gangan? Ẹ sọ fún àwọn aráalé. àárín wa dán púpọ̀. Àárín wa dán gidi tààrà. Àmọ́ Ìbàdàn lòun ń gbé. Okay. Bàbá tí a wọlé wúrúwúrú tí ó rí pé n tó ń bọ̀ lẹ́kọ̀ọ́ nù. Ibi náà la sì máa ń wà. Ìyá. Àjọ lẹ̀pọ̀ tó pọ̀. Ẹ ṣé gan sà. Shout out to Baba Shokoti. Ẹ ṣé gan apè yín, ẹ jẹ́ wa. Now Baba, ẹ ti sọ̀rọ̀ kan bì kan jọ kan. Ẹ sọ̀rọ̀ nípa ejò ńlá kan tó yọ sí yín. Báwo ni ọ̀rọ̀ yẹn ṣe ṣẹlẹ̀? Ṣé rántí? Òjò la. Ejò kan yọ sí yín, ẹ wá ẹjọ́ po làkàdí. Kí ló ṣẹlẹ̀ gan? Ṣebí ìgbẹ́ náà mọdẹ lọ. Ìgbẹ́ náà mọdẹ lọ. Mi ò tiẹ̀ wá rí ejò yẹn rí ngbà náà. Mi ò bá rú ejò tó bẹ́ẹ̀ pàdé rí. Alákọ̀ọ́kọ́ tí wọ́n kọ́kọ́ bá pàdé ni ejò yẹn wà níbi orí igi kan báyìí. Okay. Ó rapálá gorí igi yẹn. Ó wá da ẹnu ẹ̀ kọlẹ̀ ní òdì kejì. Kì í ṣe pé ó gbẹ́nu nǹkan lẹ̀ tán pátápátá. Okay. Àmọ́ ó fi rù tilẹ̀. Bẹ́ẹ̀ mi ṣe wá ń bọ̀, mo ti wà níbi irú bí ìsàrẹ̀ ògiri yìí. Mo sá tan ná nígbà tí ń wọlé ni mo ń wòkè. Lóru wọ́tọ́ máa ń dẹ̀gbẹ́ ọmọ wọlé ọmọ wòkè. Mo ṣe wá wo ibi ẹ̀gbẹ́ ń báyìí. Kìnní yẹn sá fi gbogbo ara kó náà torí gbogbo ara ni ó fi gbaná lálẹ́. Mo wá bẹ̀rẹ̀ sí ní finá yẹn tọ́ lọ. Mo wá wo gúngùn tí ejò igún. Mo wá ń wò pé ẹ dákun ń bọ̀ ní irú ejò wo lè yìí? A ti pọ̀ oríṣiríṣi ejò. Àmọ́ ní ọdún náà lọ́ọ̀ mi ò tí ì fojú mi kan irú ẹ̀ rí. ejò tí wọ́n ń pè ní èrè gangan. Àmọ́ wọ́n máa ń dàkọ èrè létí mi. Wọn ò ṣàpèjúwe rẹ̀ bó ṣe rí. Mo wá wo ejò yìí. Mo wá tanná yẹn lọ títí mo fi rí ibi tí Ogúnde. orí ẹ̀ wà. Orí rẹ̀ rè ó ní. Bó ṣe tóbi tó ọ̀dà mi lójú pé torí ìbá ti lè kú ọ̀lọ́rùn rẹ o. Àbùṣebùṣe. O ní nǹkan kan tó lè ṣe ọ̀nà wọ ní iná bọ́ pàmò. Ó sì dákẹ́. Ó dákẹ́ síbẹ̀. Torí mímí ẹ̀ẹ̀kọ̀ọ̀kan ni. Tó bá mí lọ òkè báyìí, yóò tún mi padà wálẹ̀. Mímí rẹ̀ yẹn máa tó bí a seconds. Kó tó píìkì padà. Kó tó máa dá ìyókù padà. Èmi ti yìnbọn sí dákẹ́ tó dákẹ́. Mo lérò wípé iná ti jó. Gbogbo àwọn ara ewé tó wà ní iwájú ẹ̀ báyìí tí mo ti yìnbọn sí. Bí àwọn ẹ̀jẹ̀ àbí lára ẹran ara ẹ̀. Ń jábọ́. Ó ti fọ́n ká sórí ewé mi jù. Èmi ti nígbàgbọ́ pé mo ti pa. Àmọ́ nígbà mo rò pé bóyá gbà mo yìnbọn sí yẹn. Ó ti mi wá sísàlẹ̀. Nígbà náà. Ṣé nígbà tí wọ́n mí bọ̀ lókè láìláìlá. Àfi gbà tí wọ́n sí omi ẹnu ẹ̀rọ. Ní pọ́tà ń wí ṣe yá àwé náà bá ràn rí. Lọ bá ràn rí. Ẹ bá bẹ̀rẹ̀ sí ní lọ́mọ igi tó wá lọ́mọ tó lé mi nìyí. Igi tó wà lórí ẹ̀yẹn irẹ́ ni. Igi rẹ̀. Ó wá lọ́mọ igi lójú mi báyìí láì ṣe pé mo dé bá. Ó sì ń bó èpo ara igi ńlọ òkè. Ó bó ṣe so mọ́ báyìí. Bẹ́ẹ̀ ló ń bó èpo gbogbo èpo yẹn. Ó ń bó èpo ara igi yẹn lókè. Ẹ wá omi tó bá mọ̀ ń wọ̀n ni wọ́n dá láàsì. Mo bá gbé bọ̀jú lẹ́nu bá kalẹ̀. Gbàtí mo délé tí mo ṣàlàyé fún bàbá mi ní níbo ló gbé yìnbọn sí àwọn ọmọ dáràn o dáhùn òkú báyìí bẹ́ẹ̀ ni wọ́n ń yára mi wò ni wọ́n ń ṣe gbogbo ẹ̀ pé jẹ́ n kò ṣe àwọn báyìí jẹ́ kí ni kò ṣẹlẹ̀ wọ́n pèsè òṣòdò níbi tó ti yìnbọn àmọ́ lódò wà ń bẹ̀ odò yẹn à ń pè ní Òyìlẹ̀. Lórúkọ odò yẹn odò táwọn yìí tóbi odò yẹn ní ba bàbá lẹ́rù ńgbà náà nígbà tá a ti ṣe gbogbo ẹ̀ tán tá a ti jà tá a ṣe gbogbo ẹ̀mí àti bàbá ni wọ́n ṣe wá ṣàlàyé fún mi pé láyé ṣe pé o sínwín kí ló kí ọ láyà láti dojú ìbọn kọrú ejò yìí wọ́n ṣe wá ń ṣàlàyé pé tó bá jẹ́ pé bí ìdajì ara ni mo ti yìnbọn sí tàbí bó ṣe já lọ́rùn yẹn
tó bá fi ráàyè ràpálá wọnú omi ọdẹ ọ̀hún ò ní rù lá o. pé n ti ń bà wọn lẹ́rù nù pé kọ́mọ́ lọ jẹ́ pé ju ètí lọ wọnú omi pé n ti ń bà wọn lẹ́rù nù ibi wọn wá bá ibẹ̀ yẹn náà ni wọ́n bá bó ṣe bó èpo ara igi yẹn dókè báyìí nígbà tó rẹ̀ òun náà wá ṣubú lẹ̀ ó jábọ́ ó wá sí igbá ìyá rẹ̀ sókè báyìí ó fẹ̀yìn lé nígbà táwọn bàbá tiẹ̀ ti débẹ̀ tí wọ́n ti rí i pé àwẹ̀ yìí ti balẹ̀ wọ́n ṣe wá ṣe ètùtù tí wọ́n fi gbé kó mbẹ́ wọ́n wá ṣe ètùtù yẹn pa wọ́n ṣe ètùtù yẹn tó wọ́n wá wọ̀ kúrò ní ojú ibi tí ó pàṣẹ yẹn gangan wọ́n ṣe wá tọ̀bẹ̀ bọ̀ wọ́n wá gé lékiri tí ẹ ti gbàgbé iye wọ́n gé sí tóró tún ní iye wọ́n gbọ́dọ̀ gé sí wọ́n wá ní tí wọ́n bá ń kún lọ́wọ́ bá ń ṣe ń kún yẹn bẹ́ẹ̀ni wọ́n ò gbọ́dọ̀ dákọ ẹni ọ̀pá ìpè lágbájá bá mi mú ọ̀bẹ pé ta lọ́wọ́ àyìnbọn sí ìkíní ìwà lágbájá ni òun náà ó kú dọ́nà wọ́n ò gbọ́dọ̀ dákọ ẹni tọ́pá tó wọ́n á sọ gbogbo àwọn nǹkan yẹn fún mi ṣùgbọ́n lẹ́yìn ẹ̀ báyìí kí n tó fokó lẹ̀ kí n tó kú òní abúlé wa mo pa tó mọ́kànlá mo gbọ́ gbogbo bóòtù tó dé ni mo mọ̀ ìgbà ilé tí mo ní mo yìnbọn sí yẹn oúnjẹ ní wa ebi ń pa ló fi jáde sórí yẹn ẹlẹ́dàá mi ni ọ̀jẹ̀ ń bọ́ abẹ́ kìnìún yẹn yọ ọkàn ìjà lulú ara rẹ lórí mọ́lẹ̀ ni mélòó lára èmi gan ọba ti lọ mọ́lúwa rẹ̀ báyìí tó fi orí ẹ̀yàn tó fi sí olú ẹ̀ lágbọ̀n báyìí ọ̀pọ̀ ẹ̀yìn ọ̀yọ́ ni fò yọ́sẹ̀ wàá fi tó ẹnu ẹ̀ yọ pọ̀ ìtọ́sí lára yóò fi pa lára yọ àṣẹ bẹ̀rẹ̀ sí ní oúnjẹ òjò ọjọ́ náà pinnu. ó lọ fà o àwọn experience dẹ́n sọ fún wa yóò ní agbára gan ẹ sà nígbà ANTP torí àwọn bàbá wa Ògúndé àwọn bàbá Adúládépọ̀ àwọn bàbá yẹn àwọn ló dá ANTP sílẹ̀ nísìn àti ní TAMPAN kí ni ìbáṣepọ̀ tó wà láàrin gẹ́gẹ́ bí experience yín tẹ́ mọ̀ ìgbà tí ANTP wà àti ìsìn tí TAMPAN wà kí ni experience kí ni yàtọ̀ torí a mọ̀ pé ní under president wa baba Latin nísìn ìrẹ́pọ̀ ti wà wọ́n ti ṣe àwọn adjustment oríṣiríṣi wípé àwọn tibí wọ́n ti ń bá tibí ṣe àwọn tibí náà ti ń bá tibí ṣe ìfẹ́ ti wà kí ni experience yín lórí. tèmi kan rí bẹ́ẹ̀ ni wípé ọ̀rọ̀ wọn dàbí ọ̀rọ̀ olórin àwọn olórin yẹn ìbá ń gbọ́ pé àwọn olórin kan ń bára wọn jà wọ́n bára wọn jẹ mí àtẹ̀yìn gẹ́gẹ́ là ń dájà lẹ̀ láàrin wọn. àwọn fans gangan ló ń dájà lẹ̀. àwọn ni wọ́n ń dá wàhálà lẹ̀ sẹ́ẹ̀rí àwọn TAMPAN ni o ANTP ni o báwa ṣe dé ìdí iṣẹ́ ìbà àti pé bó ṣe wá dà nísìnyí èmi rí wọn nírí ọmọ ìyá àtọmọ bàbá àwọn tó ìgbà tó tún àárín wọn tó ń gbà náà nígbà yìí tó fi di wípé wọ́n ti lè bára wọn ṣe díẹ̀ nísìn àwọn ni mo rí kí jù nítorí kí ni àárín àwọn tí ń wò wá ní ìgboro àwọn ọ̀dà kan mọ̀ èyí tíátà náà ń gbogbo yín lójú tiwọn torí gbà míì tẹ́mi bá débi kan báyìí wọ́n lè pé ANTP èmi náà ó pè progress bẹ́ẹ̀ dẹ̀ pé mi ní TAMPAN success náà ni n ó wì àmọ́ TAMPAN sì ni mi ṣùgbọ́n sẹ́mi àwa sọ pé ANTP ẹ̀ ń sọ ọmọ bàbá mi mọ́ ni àbí kí ni mo gbélé tí n pe mo jẹ́ Sárátà àti TAMPAN àti progress ọmọ ìyá kan náà. ẹ ṣe gan sa ẹ kí àwọn ará ilé fíìmù yín wo ni ó wà lórí làbá yìí àbí èwo lẹ ṣẹ̀ṣẹ̀ fẹ́ gbé jáde ẹ fi opportunity yẹn náà sọ fún àwọn tí wọ́n ti mọ̀ ẹ kí àwọn ará ilé. ẹ ṣé mo kí gbogbo ẹ̀yin ará ilé mo kí yín o nílé lóko lájò lẹ́yìn òdì agbára Ọlọ́run gbogbo ẹ̀yin tẹ́ wà ń dalẹ̀ lókè òkun ni London ní Amẹ́ríkà ní Canada ní Germany ní pẹ̀lú ògo Ọlọ́run gbégbé kí ìgbé sóko wá nǹkan jẹ ilé ńlẹ̀ bọ̀ yìí bọ̀ sí ọmọ inú odi kì í kú sẹ́yìn odi ẹ̀ ní gbé sájò. àṣẹ. ẹ̀yin tẹ́ wà lé náà lágbára Ọlọ́run iṣẹ́ yín ò ní dìṣẹ́ mọ́ yín lọ́wọ́. àṣẹ. ẹ̀ ní wá owó tì nígbà kankan o. àṣẹ. ẹ̀ dàgbà ẹ̀ dògbò. àṣẹ. ẹ̀ fọwọ́ pawó ẹ̀ fẹ́rìgì jóbi o. àṣẹ. nítorí àgbo ewu ní tọrí àdàgbà wòmù nítòsí. àtàrí ẹ̀ gàgàrà sága mẹ́ta ń tọ̀pẹ́ jẹ́jẹ́ lọkọ́ gbó jẹ́jẹ́ ládàá gbó
ìran àfọ̀n yóò ní wọ́ọ̀lá ìgbò tútù o àṣẹ tí ìgbìn bá pẹ́ láyé ìrákòrò dàgbà lórílẹ̀ ni àṣẹ ẹ tẹ̀lé ìpẹ́ o. àṣẹ Àwọn sinimá tí ó wà nílẹ̀ okay tí à ń bẹ tí èmi ń bẹ lọ́hùn kọ́ lọ́hùn Elédùmarè kọjá kí n gbèsè nílé ayé mi lójú ayé mi òun nìkan náà ni mo ti dákọ̀ yẹn mo ní ìpadàbọ̀ Abidjan wù mí yà ní ńláńlá ní ńlá ó wù mí yà sí ní ńlá àti ọ̀pá táyé ṣe àtàyè ṣe ó wù mí yà àmọ́ bàbá rí tàgíìrì àwọ̀ òkú o ẹ̀yin olólùfẹ́ mi ẹ̀yin èèyàn mi ẹ̀yin èjìká tẹ́ ẹ̀jẹ̀ wú ọ̀bọ ọ̀dọ̀wọ̀ yín o ọ̀dọ̀wọ̀ Elédùmarè. dọwọ́ Elédùmarè ẹ̀yin tí wà nílé gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá ṣe ti gbọ́ ọ̀pá táyé ṣe bàbá ní plan láti yà mo dẹ̀ ti sọ lẹ́ẹ̀kan àtẹ̀yin stakeholders ẹ̀tẹ̀yin fáǹsì wa tẹ́ fi pé bóyá ẹ lè ràn wá lọ́wọ́ lórí ẹ̀ ẹ jọ ẹ ṣe ìrànlọ́wọ́ mo mọ̀ pé Ọlọ́run á ràn yín lọ́wọ́ bẹ́ẹ̀ ṣe ń nífẹ̀ẹ́ wa àti ìpadàbọ̀ Abidjan torí ń wù mí náà ká yà ní big screen ńlá ni ẹ jọ ẹ ràn wá lọ́wọ́ Ọlọ́run á ràn gbogbo wa ní ọwọ́. ẹ ṣe bàbá àwa ní sinimá kan sinimá wa méjì kan wà tó jẹ́ pé mẹ́ran gangan ló ṣe é okay tá a fẹ́ gbé jáde báyìí okay a ti ṣe ọbẹ̀ rẹ̀ ti jiná tán à ń pe ìkan nínú wọn ní Mọ́gbẹ̀san má gbẹ̀san bẹ́ẹ̀ ni sà ẹlẹ́ẹ̀kejì ni Ẹṣin Àgbà ẹṣin àgbà bá a ṣe sọ pé aya sinimá ọ̀hún ní gbọ́wọ́ ikú ṣe mọ́ tó náà ní sinimá àgbéléwò bẹ́ẹ̀ ni àmọ́ àwa tí aya sinimá ọ̀hún ọmọ ìkan nínú ọmọ wa ní mẹ́ran ló ṣe iṣẹ́ yẹn ṣùgbọ́n mẹ́ran run apá run ẹsẹ̀ síbẹ̀ alágbára Ọlọ́run tẹ́ bá wo sinimá ọ̀hún náà nú èpè nú àdúrà ẹ̀ mọ̀ fi kan ránṣẹ́ sí mi pé àwé tí ń dánu bíi fatimpenny ọlọ́kan àbọ̀ yìí ṣé bí sinimá ọ̀hún náà la wò yìí ọ̀dà mi lójú pẹ́ ní rí bẹ́ẹ̀ Mágbẹ̀san àti Ẹṣin Àgbà ó ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀dẹ̀ kọ́lọ́ ń jẹ́ kó jáde bá wa láyé o la haula wata illa billahi. bàbá kí ni social media handle yín fún àwọn tí wọn ti mọ̀ TikTok ní Facebook ní ẹ sọ fún wọn kán lọ bá wa fà á já wọn follow yín. Real Abidjan 1 Real Abidjan 1 onímọ̀lò fún TikTok mi Real Abidjan 1 TikTok Abidjan Warabi Ẹkùn Facebook Abidjan Warabi Ẹkùn lórí Facebook Instagram yín kọ́ sà. Instagram ntí ẹ lè rántí èyí. ok wọn mọ orúkọ mi. ẹ ti mọ méjèèjì yẹn ẹ lọ fà á já láti bẹ̀. advice wo mo fẹ́ kẹ́ nu àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ join ní industry wa yìí no go ẹnu ẹ̀rọ làkè mo gbà kẹ́ advice wọn. Advice tí mo ní náà ni pé sẹ́rí àwọn ọmọ wa ti sìn ó dàbí pé lára advice mi náà ni pé kí wọ́n máa ṣe sùúrù kí wọ́n sì ní ìbọ̀wọ̀ fún àgbà kí wọ́n wá jọ torí Ọlọ́run kí wọ́n má ronú wípé borí táyé ṣeré àfi torí tàwọn náà bá rí bẹ́ẹ̀ nítorí ẹni tó bá wá wàkúwà yóò rí rìkúrì mo fẹ́ dàbí Jẹ́ẹ̀fù ọkàn parẹ́ dànù ni o má torí ipá ọ̀fẹ́ ló kọ́ lọ lè bá babaláwo kan pé kọ́ dákun kọ́ bọ́ ṣe kí orúkọ tiẹ̀ náà jáde ọlẹ́yìn o ẹ̀yìn rẹ̀ ọ̀dà ẹ̀ ní ṣìṣe o. àmín àṣẹ. orúkọ ìràwọ̀ tí ò ní parun Elédùmarè ọba yọ̀ǹda ẹ̀ fún gbogbo yín. àmín. àwa tẹ́ ẹ bá ń wájú náà àwa náà ò ní dúró o. àmín. ẹ máa lé wa bọ̀ àwa gan ń sá eré gidi. thank you. ẹ ṣé gan sàá pé yín ẹ jẹ́ wa ẹ wo àgbà yín á dalẹ̀ àlàáfíà ara yín ò ní di fíafíà àmín pẹ́ fún wa bàbá àmín o ẹ ṣeun gan sà ẹ ṣé olóòtú ẹ ṣé gan mo dúpẹ́ o ẹ ṣé gan sà thank you. ẹ̀yin tí wà nílé ẹ ti rí pé ó ní agbára gẹ́gẹ́ bó ṣe sọ fún yín pé orí ètò Unscripted ní edition yìí ó máa banging ṣe ni pé oríṣiríṣi ọgbọ́n ìmọ̀ àti òye òun ni a ti kọ́ lórí ètò lẹ́ni. God bless you for watching. God bless you for dropping those beautiful comments. Jeff Owolewa, Unscripted. Ó lọ fà. Mo pàṣẹ sínú ayé tó lè rí àmì ṣe láti òní lọ lábẹ́ àhámọ́ ogun tí ayé yín wà lórúkọ Jésù agbára Ọlọ́run kó tú yín sílẹ̀. Dádì àti mọ́mì Olúwa rán mi sí yín sà kí ló ń tẹ̀ ńlá kọjá tó dàbí pé ẹ rò pé kò sí ọ̀nà àbáyọ mọ́. Olúwa ní kí n sọ fún yín pé kẹ́ má sọ ìrètí nù ọ̀nà àbáyọ ṣì wà fún yín tí ó bá ṣe é ṣe fún Ọlọ́run láti jí Lásárù dìde kúrò nínú òkú ọjọ́ 4 tó ti rùn. Olúwa náà ṣetán láti dá yín lóhùn
ohunkóhun tó wù kẹ́ máa là kọjá, ṣé ẹ̀ ń wáwé ìgbélú ni, ṣé iṣẹ́ yín ni ò lọ déédé, ṣé ẹ̀ ń wá ọ̀nà àbáyọ lórí ìgbéyàwó rẹ ti ní ìṣòro tẹ́ ń là kọjá ni, ohunkóhun tó wù kẹ́ máa là kọjá, ẹ jẹ́ a jọ gbàdúrà papọ̀, ẹ jẹ́ a jọ wá ojú Olúwa, kò sí ní tÓlúwa ò lè ṣe. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi máa bá mi sọ̀rọ̀ òun náà ni +234 7025475427 lẹ́ẹ̀kan sí +234 7025475427. Àwọn ìyanu ńláńlá ló ń ṣẹlẹ̀ lórí òkè yìí. Mo gbàdúrà bẹ́ẹ̀ náà ṣe ń pè fún àdúrà lórúkọ Jésù, ẹ máa rí ìyanu. Ó ti rí bẹ́ẹ̀, ó ti ṣẹ bẹ́ẹ̀. Ògo ni fún orúkọ Olúwa. Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Please subscribe to my YouTube channel and press the notification button.